Great music and programs 24 hours a day. Listen in by dialing 605-475-5843 in the U.S. and 033-332-6335 in the United Kingdom at no cost when on contract. Listen on TuneIn by searching for My Sweet FM. Listen or watch live on My Sweet FM on YouTube by searching for My Sweet FM Live. It's your music, your way, every day. Don't forget to catch top internet radio show My Sweet FM, hosted by DJ Murphy every Saturday from 1 p.m. to 3 p.m. The request lines are open. Just text or call My Sweet FM requests to 60777 or call 020-351-97611 or 07555-988-739. If you are looking for some great advertising or an event show and are interested in working with us, contact us today at 020-351-96900 or email us at advert@mysweetfm.com for some amazing advertising packages. If you would like to work with My Sweet FM or like to be a presenter on My Sweet FM, please contact us at 020-351-96900 or email us at djmurphy@mysweetfm.com. If you are an article writer, an artist, or a DJ, you can apply. Send your song or DJ mixtape to us today. My Sweet FM and My Sweet Prince Ltd. present the best radio station on the planet, mysweetfm.com. Great music and programs 24 hours a day. Listen in by dialing 605-475-5843 in the U.S. and 033-332-6335 in the United Kingdom at no cost when on contract. Listen on TuneIn by searching for My Sweet FM. Listen or watch live on My Sweet FM on YouTube by searching for My Sweet FM Live. It's your music, your way, every day. Don't forget to catch top internet radio show My Sweet FM, hosted by DJ Murphy every Saturday from 1 p.m. to 3 p.m. The request lines are open. Just text or call My Sweet FM requests to 60777 or call 020-351-97611 or 075. Ètò yẹn tún ti dé ilé lóko kájọpọ̀ takọtabo bó ti yá ọmọdé pẹ̀lú àgbà ọ̀rọ̀ sì ti máa tún lé yíyó kájọpọ̀ pẹ̀lú ọmọ lójú Olódùmarè kájọpọ̀ ọ̀rọ̀ ìṣítí kájọpọ̀ ètò àsìkò tó ń gbọ́ ní lọ́gán rí kájọpọ̀ lórí My Sweet FM 97.5 kájọpọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìṣítí dé kọbítí kọ́kọ́ kọ́ ètò kan tó ń kọ́ni lọ́gbọ́n tọ́ni sọ́nà dánilẹ́kọ̀ọ́ tó ń dáni lárayá pẹ̀lú àṣà ọgbọ́n ìmọ̀ àti òye tó ga jù. Ètò alára àgbàyídá tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ ìṣítí pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, asọ̀rọ̀gbayì, ọmọ lójú Olódùmarè tí ò ní sọ̀rọ̀ tẹ́ láí ní gbogbo ọjọ́ Monday, ọjọ́ Ajé ní aago 2 ọ̀sán fún gbogbo olùgbé United Kingdom, aago 3 ọ̀sán fún gbogbo àwọn olùgbé Nàìjíríà lórí ìkànnì yín My Sweet FM 97.5. Ọgbọ́n àti ìmọ̀ sodo sínú rẹ̀ láti tọ́ wa sọ́nà àti fúnni ní ìmọ̀ràn àti láti gbé àṣà wa lárugẹ síwájú sí i. Ẹ lè gba application My Sweet FM sórí Android àti Apple phones yín tàbí kí ẹ darapọ̀ mọ́ wa bí a ṣe ń ṣètò lọ́wọ́ lórí Facebook, YouTube àti Instagram tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +44 744 0721 923 tẹ̀ sójú ẹ̀. Fílẹ̀ máa yí kúrò ọmọ lójú Olódùmarè máa bá ètò sónílẹ̀ ọ̀rọ̀
ìṣítí. Ìbà fọlọ́ọ̀bà mi ìdù àrí ìlú àlà ọba mi ajípẹ̀jọ́ kúdà ọba tí ń jẹ́ kó yẹ ní oyíkìkì mi ọba ìdùà àgbáńlá tó ṣàyérò ọba tó lè pa tẹ́nìkan ò lè jí ọba tó lè jí tẹ́nìkan ò lè pa. Wọ́n ní kí n jáwé apẹ́ torí kí n bà á pẹ́ láyé mo ti já. Wọ́n ní kí n jáwé ẹgbọ́ láyé torí kí n bà á gbọ́ bẹ́ẹ̀ náà ni mo já. Àjò la pápá báyìí náà ní tọpẹ́. Àìgbọ́kú ilẹ̀ bẹ́ẹ̀ ni àìgbọ́kú àdá àìgbọ́kú ọkọ́. Kábíyèsí rẹ̀ ìwọ lọ́ba. Kábíyèsí rẹ̀ ìwọ lọ́ba. Kábíyèsí rẹ̀ ìwọ lọ́ba. Ó máa ma sọ́ba bí rẹ̀. Kọ́ngẹ́rẹ́ báyìí náà là á bókè. Ìwọ lọ́ba. Alábàárẹ̀ tó sórí ayé o. Kí n gbó kí n tọ́. Kì í kúkú ṣọ̀fọ̀. Kábíyèsí rẹ̀ ìwọ lọ́ba. Mo kàn ń ṣàdúà. Kábíyèsí rẹ̀ ìwọ lọ́ba. Lóní tilẹ̀ wa lọ́hùn náà ni. Kábíyèsí. Ẹ má ṣe bínú pé mo pẹ́ kí n tó dórí ètò lónìí. Kábíyèsí rẹ̀ ìwọ lọ́ba. Kábíyèsí rẹ̀ ìwọ lọ́ba. Ó máa ma sọ́ba bí rẹ̀. Kábíyèsí. Gbogbo nǹkan tá à ń ṣe náà kó lè dáa náà ni. Ìwọ ló sọ Òun náà là ń bá káàkiri. tó tún lé mi dá o. Ìwọ ló ṣe. Ìyá mo dé sórí ètò lónà ọmọlójú Olódùmarè kún òpé kólókó ó mọ̀rọ̀ kún òpé kólódò ó mọ̀yẹ̀ náà. Ẹ̀dá tó dúpẹ́ ló mọ̀. Àwọn kẹ̀kẹ́ àjẹ́ ń ṣe tán. Ẹlẹ́dùnmáre mi gbà. Ọwọ́ tí mo fi wọlé lónìí àrà ọ̀tọ̀ ni. Ìwọ mímú. Ọwọ́ fàájì. Ẹlẹ́dùnmáre mi gbà. Ẹ̀yin náà ti mọ̀ bí bá a ṣe máa ń ṣe náà nìyẹn lọ́sọ̀ọ̀sẹ̀. Appreciation mi mọ̀rẹ́ o. Appreciation tèmi náà ni mo mú wá. Mo kí lọ́mọdé mo kí lágbà mo kó nílé mo kálejò. Ẹbẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́jọ́. Gbogbo onílé pátápátá ni mo kí yín o. Ẹbẹ̀rẹ̀ mọ́lẹ̀. Ẹ̀yin ọmọdé eléyìí mo kí yín. Ẹbẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́jọ́. Ẹbẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́jọ́. Gbogbo ẹ̀yin wòlíì ayé pátápátá ni mo kí mo júbà yín. Àwọn ẹ̀sọ́kè kò yí. Gbogbo ṣífì mam pátápátá ilé ayé mo kí yín. Àwọn ẹ̀sọ́kè kò yí Jésù. Àwọn ẹ̀sọ́kè kò yí Jésù. Gbogbo ẹ̀yin tó ṣe ìṣẹ̀ṣe pátápátá ni mo kí yín. Gbogbo ládéládé, Àwọn ẹ̀kú. gbogbo lọ́balọ́ba, gbogbo ìjòyè pátápátá ni mo kí yín tẹ̀ ń lo èjìlá. Àwọn ẹ̀kúrò lẹ́rọ. Bàbá mi bá mi ṣe o. Ó sọ mí dá láyọ̀. Lórúkọ ikọ̀ àti aláṣẹ iléeṣẹ́ Sweet 97.5 FM nílùú London, Ó sọ mí dá. lèmi ọmọlójú Olódùmarè tí mò ń kí yín pé ẹ káàbọ̀ sórí ètò. Ẹlẹ́dùnmáre mi gbà. Bàbá mi. Èní lọ́jọ́ ajé tó kẹ́yìn nínú oṣù yìí. Ó sọ mí dá láyọ̀. Ìgbà wo la bẹ̀rẹ̀ ọdún January náà? Lọ́lẹ̀. Àbẹ́ẹ̀ rí pé Lọ́lẹ̀. a mú February. Ọ̀rọ̀ mi ò gbẹjọ wẹ́wẹ́. Òun náà ló tún ti tàn yìí tí ó tán lọ́la òde yìí. Mi ò gbẹjọ wẹ́wẹ́ kí sámà. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣọjọ́ òbí pátápátá ní February pátápátá ni mo kí. Mi ò lólódì ẹnìkọ̀ọ̀kan. Ètò yín ètò wa ètò kan. Kí sámà. Ètò Sweet FM. Gbẹjọ wẹ́wẹ́ kí sámà. Àwọn bí o bá ròyé. Ètò tí èmi ọmọlójú Olódùmarè tí mo máa ń mú wá sí etí gbọ́ yín. Wẹ́wẹ́ kí sámà. Ọ̀rọ̀ ìṣítí lètò. Àdúgbò. Ètò lọ̀rọ̀ ìṣítí. Àdúgbò. Lórí ìkànnì yìí, Gbẹjọ wẹ́wẹ́ kí sámà. My Sweet FM nílùú London. Ó yá o.
èmi nìkan kọ́ ló wà nílé agodo lónìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ náà tẹ́lẹ̀. DJ Murphy òun náà ń bẹ pẹ̀lú mi, òun la mójú ẹ̀rọ mi gẹ́gẹ́ bá a ti máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀. Paluda paluda làárọ̀ kọ́, paluda paluda làárọ̀ dá, ẹ jẹ́ tún ṣe báyìí náà. Alájì Ìṣẹ̀fíù Àlàó yìí náà ni mo fẹ́ máa kí ọ̀nà là. òun ni mo fẹ́ fi kí gbogbo ẹ̀yin tèmi, ẹ̀yin lólùfẹ́ mi pátápátá káàbọ̀ sórí ètò. Ojúmọ́ rẹ ni. Ẹ ṣáà mọ̀ bó ṣe ń lọ. Ojúmọ́ rẹ ni. Ọ̀túnba Olóyinka Nurudeen Waheed àwọn ló kọ́kọ́ darapọ̀ mọ́ mi lórí ètò. Lọ́sí ọ̀nà là. Ọlọ́rundé Victor wọn náà tẹ̀lé. Ẹ̀gbọ́n mi ta sọ̀kọ́ làwọn. Kí o di máma. Yétúndé ọmọ tó gallant. Òní mọ́ bọ́ọ̀rọ̀gùn máa. Táwa Àkàndé ẹ káàbọ̀ sórí ètò. Ọlọ́rundé Victor mo rí yín. Ẹ má rìn náà. Honorable Olamide Davis Talabi ẹ káàbọ̀ sórí ètò. Ojúmọ́ rẹ ni. Bọ́nìkẹ́ Kudrat èèyàn tèmi ní Cairo lọ́hùn. Ojúmọ́ rẹ ni o. Ojúmọ́. Mo kí kábíyèsí bàbá mi Ààrẹ Saheed Ọlámilékan Ibrahim. Ọ̀nà sí ọ̀nà là. Orí adé gbogbo Island pátápátá. Ilẹ̀ tó mẹ́mi lónìí. Ọlájùmọ̀kẹ́ Àdùnmọ́lá Brown. Ọ̀nà ọ̀nà pín. Ọ̀nà oṣù. Màmá mi Abíọ́lá Akínyẹmí mo kí yín. Ọ̀nà owó. Ẹ kú ọjọ́ ìbí tẹ́ ṣe ń jẹjọ. Sísílẹ̀ fún mi gbùrùgbù. Henry Jọlájídé ẹ̀gbọ́n mi láti Philippines lọ́wọ́. Ọ̀rẹ́ ni o. Mo lólúwa Esther Kíkí Olúwa. Ọ̀rẹ́ ni o. Ojúmọ́. Èèyàn tèmi láti Cairo. Mẹ́mi lẹ́yìn o. Ẹnjìnà Ọmọlẹ̀ Ọlákúnlé Michael. Ọ̀nà ọjọ́. JCMC Ayọ̀dèjì Sodiq Ọlálékan. Carter Brown you welcome. Fọlákẹ́mi ọ̀rọ̀ Oníṣọlá mo kí yín káàbọ̀. Mercy Hill. Ìmọ̀gẹ́lẹ́ nì. Bàbá mi Prince Adé Adé. Ìmọ̀gọ́. Yẹ́misí Akíntọ̀mídé Máláolú. Àánú ilẹ̀ tó mẹ́mi lẹ́ni ìtorí ojúmọ́ rẹ. Princess Fúnmi Àlàbí ṣàlàfíà lẹ́wà gbogbo lẹ́ńkọ́. Ojúmọ́ rẹ ni. Ojúmọ́ rẹ ni. Chief Mrs Johnson Fúnkẹ́ Ọmọníyè. Ilé ni o. Mo kí yín láti ìlú Èkó lọ. Sunday bá mi gbádé. Ojúmọ́. Ẹ̀gbọ́n mi tó ṣù ọ́. Olúwatósìn ìfẹ́ Olúwa Ajéwọlé. Jáde lọ. Sẹ́nu iṣẹ́ mi. MC Bukky Ajítẹ́rù. Mo kí n ṣeré. Àwọn ti Yorùbá ló làṣà nìyẹn. Má ṣe jáde lẹ́kún lọ́wọ́. Kò ní bàjẹ́ máa jú wa ṣe àjọ ń ṣe náà ni. Ojúmọ́ rẹ ni. Ojúmọ́ rẹ ni o. Kọ́lọ̀ bá mi ìgbà kó máa fún wa ṣe. Ojúmọ́. Ọládìjí Ọládélé. Ojúmọ́ rẹ ni. Princess Christy. Ojúmọ́ rẹ ni. Ọ̀nà sí ọ̀nà. Julius Bino èèyàn tèmi láti ìlú India lọ́hùn. Bangalore làwọn wà táwọn ti ń gbé ń pawó. Olúwaṣeun Bánigbóṣe. Àwọn tèmi nílùú Philippines lọ́hùn nìyẹn ní Manila. Mo ti lọ wúrà yìí mo bẹ́lẹ̀ lásọ̀rọ̀. Nígbà kórìí mi lànà rere. Kórìí tèmi náà kó lànà rere fún mi, kórìí tiyín kó lànà rere fún yín. Ológun Kevin láti Dubai lọ́hùn. Akẹ́lẹ́wọ́ mi. Ọ̀túnba Tèmítọ́pẹ́ Emmanuel. Akẹ́lẹ́wọ́ mi. Mo ti lọ wú. Sísítà mi Adénìkẹ́ Àṣàbí Ayọ̀bí Ọjọ́. Báwo mi lànà rere. Ààrẹ Akínrógun. Àjẹrẹ. Arẹwà Púpọ̀ Ọlá mo kí yín. Kẹ́hìndé Bọ́lájí Bello. Akẹ́lẹ́rí mi. Ẹ̀gbọ́n mi mo kí yín. Akẹ́lẹ́rí mi. Upgrading Kenny èèyàn tèmi láti China lọ́hùn. Lásọ̀rọ̀. Ó yẹ kó o ti sùn àmọ́ Lànà rere. torí ètò ọmọlójú lódùmarè náà ní òjì òsùn láti China. Akẹ́lẹ́rí mi. Ó ṣe ń pàdé mi. Akínyẹmí Kúdírà Àtọ́látúbọ̀sún. Ọgbọ́n dàrọ́. Best luck. Esa. Ọmọ dájú. Sísítà mi Àtinúkẹ́ Bùnmíríwá yóò ṣe mú kí yín. Dàrọ́. Ṣẹ̀rọ oníṣòwò òjò. Ọláwìyí Fọlárìn Àlàó. Oníṣòwò òjò owó ọjà ní ìlú báyìí. Mutadex Oníkẹ́. Ènìyàn dàgbà dọ́gbọ́. Adénìkẹ́. Ọpẹ́ Èèyàn tèmi láti Pennsylvania lọ́hùn. ti bàrà bọ̀ ọpẹ́. Ẹ kú ọjọ́ ìbí tẹ́ ẹ ṣe ní ìjẹ́jọ́. Àràjẹ́ ló ń ta. Ibrahim Búsàrí Adébọ̀wálé. Àràjẹ́ ló ń Sísítà mi Yẹmí Àdìgún àwọn ti tèmi ní Toronto. ta. Mo kí yín mi olólódì ẹnìkan. Olóyè Ajírọ̀bà Adékànbí Táyé. Àwọn ti Ghana lọ́hùn. T-Square Akins Ọ̀ṣọ́bà. Àgbàlagbà ọmọ ayé. Adédèjì Ayọ̀mídé Sarah. Ẹ̀wà òwe. Àwọn tèmi gan yapa sórí ètò lónìí. Ẹ̀wà òwà rí bá nìyẹn. Jafar Ọládayọ̀. Àti kékeré. Ó ti parí.
alọ́ ọlálẹ̀yẹ Gabriel ọláwìyí Fọlárìn aṣíwájú Alhaji Ramon Lawal. Mélòó la fẹ́ ròyìn nínú eyín Adépèlé àwọn tèmi yapa sórí ètò lónìí. Ọlárẹ̀wájú Alóńgẹ́ ẹ̀gbọ́n mi láti Àbújá lọ mú kí yín. Okùn ọmọ ìyá yìí wà láì. Adédèjì Ayọ̀mídé Sarah Princess Fọlákẹ́mi mú kí yín ẹ káàbọ̀ sórí ètò Olúwatóyìn Ọlọ́run fún mi kẹ́ ẹ̀yin náà káàbọ̀ sórí ètò. Tó ètò tì ní pẹ́pẹ́ yọ gbọmọpọ̀ nǹkan ògbé nǹkan àánú. Ẹ̀yin náà ṣàmọ́ bá a ṣe máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ. Kó lè dáa náà là ń bá káàkiri. Ẹ kú ìyànjú látàárọ̀. Èní ọjọ́ ajé Monday kó san wá sówó kó san wá sọmọ. Àìkú balẹ̀ ọ̀rọ̀ kú jẹ́ tiwa. Alhaji Ṣẹ̀fí Àlàwé náà ni mo fi ń kí yín káàbọ̀ sórí ètò. Èmi àyàwó ṣẹ́bi òkè wọ́n ń mú. Èmi àyàwó ṣẹ́bi òkè wọ́n ń kọ́lé. Ẹni tí yóò kúrò ní dandan wá kọ́ mi lẹ́yìn. Àbí báwo lẹ ṣe rí sí? Ẹni tí yóò kọ́ mi lẹ́yìn o dandan ní kó kú mi. Mo wá pa gbogbo ẹ̀kọ́ àlàwó. Bí mo tọ́lẹ̀ mi àyàwó ṣẹ́bi òkè wọ́n ń sọ. Torí wípé. Ṣèbí wọ́n ní bó bá tọ́jọ́ méjì mẹ́ta báyìí tá a ti rẹni náà gbẹ̀yìn. Ẹkú àti náà là á kíra wa. Ijú mi ọmọ ọlọ́pẹ́ brown. Náwó olùdè bàbá lábíà. Olówó kọ́wọ́ ẹ̀rá ìrẹpẹtẹ. Aláàláwọ̀ nìkan. Alóògbé pépò. Kíkẹ́ Diamond. Ṣàlàáfíà lẹwà gbogbo ilé ńkọ́. Ẹ̀yin ti Noble magazine yẹn lọ́hùn. Ẹ bá mi tọ́jú ẹ̀gbọ́n mi Adébáyọ̀ Adéàga. Ẹni bá yọ 50 naira owó mi. MD Abídèmí Mímíọlá. Ọjọ́ ẹ̀ náírà owó mi. Ẹni bá fúyàwó ẹ̀ lówó ọbẹ̀ nínú ilé. Ṣẹ̀fí Àlàwé yìí ti pẹ́. Kí ló mú ká? Àmọ́ àwọn nǹkan kan wà bẹ́ẹ̀ tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Ilé sọ pé kò sówó mọ́ owó wa lọ́dọ̀. Ẹgbọ́n ta ló sọ pé kò sówó? Kárí. Èèyàn tó là ní òpó ẹbí kọ́lé máa ní òpó. Ẹ̀yìn ra mọ́tò ní òpó. Ẹ̀yìn àgbàgbà tó ń bẹ́ lókè abẹ́ yìí. Ẹ̀yìn ìjọba tó ń bẹ́ lókè ẹjọ́. Gbogbo yín labẹ̀ pátápátá. Àwọn orin kan wà tó jẹ́ pé a ti gbọ́ sẹ́yìn tí ò yẹ pé ká tiẹ̀ mọ́ sọ̀rọ̀. Àwọn orin tó ń ṣe wáàsí. Àwọn orin tó ń wàásù fáwọn ọmọ èèyàn. Tá a bá ń sọ̀rọ̀ olórin tó dángájíá. Àwọn olórin tó mọ́pọlọ wá. Àwọn olórin tó já wípé bàbá gbórin wa sì dorí kodò àmọ́ ronú. Alhaji Ṣẹ̀fí Àlàó ọmọ oko ó jà kan pàtàkì lára wọn. Gbogbo àwọn olólùfẹ́ Ṣẹ̀fí Àlàó bí mo ṣe ń ju àwò yìí sáfẹ́fẹ́ bẹ́ẹ̀ làwọn náà ti mọ bó ṣe ń lọ tí wọ́n dá wọn. Ọ̀rọ̀ ìṣítí lẹ̀tọ̀ ètò lọ̀rọ̀ ìṣítí. Bẹ́ẹ̀ ni aṣenilóde ò tó ti lé. Wọ́n máa ń sọ bẹ́ẹ̀. Èmi náà dẹ̀ gbà bẹ́ẹ̀. Kọ́lọ̀ ọba mi ìlú àkóso wa ń bẹ̀ ni. Ará alé ẹni ò fẹ́ ká kú. Bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ká jẹ́ èèyàn láyé. Àmọ́ kọ́lọ̀ ọba aṣọ wa ń bẹ̀ ni. Abímbọ́lá Mákinwá mo rí yín. Mátì Owólabí Àjò Òrùtù. Ẹ ṣàmọ̀ pé ará ilé ẹni wọn ò bójú rẹ wú ni. Ìmọ̀ràn ẹ̀ka gan ni tòsí ń gbà. Kẹ́ni má ní nìkan tọ̀kọ́ kan gangan. Ẹni sọ́ba sórí ẹ̀jọ̀rú. Ló ń kájọ àkókò ẹ̀yìn o. Ṣé ń fi ilẹ̀? Ló ń kájọ àkókò ẹ̀yìn. Ó ló ń kájọ àkókò ẹ̀yìn o. Aláì àjọ̀nà tán bí owó lórí ètò tòní ni. Ẹni ẹjọ́ ò bá túká lórí ẹ̀. Ló ń kájọ àkókò ẹ̀yìn o. Ó ló ń kájọ àkókò ẹ̀yìn. Ló ń kájọ. Wọ́n ní ẹni tí àjọ bá túká lórí rẹ̀ náà ni wọ́n ń kó àjọ àkógbẹ̀yìn. Àbẹ́ ìrọ̀rọ̀ ńlá. Kọ́lọ́kùn wà láì mọ̀ ṣe bí mo ṣe ń gbé. Wọ́n ní ká má ṣe jáde ní jáde bí ń payé. Ẹ jẹ́ ń forí yín lẹ̀ díẹ̀ sí kẹ́ ẹ gbádùn. Wọ́n ní kí ẹ jáde nílé lọ́jọ́dé bí ń palẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́ọ̀pọ̀ ẹlẹ́ẹ̀lóògùn.
wà láwọ. Wọ́n ní ká jókòó sílé ká mẹ́sẹ̀ rìn lọ́nà lọ́jọ́ tẹ́bí pọ̀nà. Ẹ̀kọ́ ẹlẹ́lógún. Ẹ̀ẹ́dẹ̀ ti gbàgbé o, ẹ̀ẹ́dẹ̀ ti gbàgbé o. Wípé bẹ́ẹ̀ yọ lògùn ọwọ́, bẹ́ẹ̀ yọ lògùn ọwọ́. Bó bá ṣe dúró dé mọ́tò bá báráfíà. Wàláì. Bó bá ṣe dúró dé mọ́tò owó àlàwò. Ó bá lọ dúró fẹ̀mí ara rẹ̀ ṣòfò ní. Ọkọ̀ ọkùnlé, àlàwò àbáyé yìí náà kọ. Bẹ́ẹ̀ ni. Mo lè ṣe báyé yìí náà ní àbáyé yìí náà kọ. Àpọ́nlé òkú la máa ń tó ń dé mọ́ wọn. Dáadé kú ìbàbára àbà àti òun lọ. Ayé tèmi ọmọ alóògùn títí tó máa dàbí pàdé yóò lóró. Tó máa dàbí ogójì mi ò dàbí àbíjà o. My Sweet FM ló wà. Tó máa kú ìdájì ìyàlá. Tí mo ti ń dá gẹ̀lúgẹ̀lú. Ìsàyè ikú ọmọ onítọ̀ òun lọ pẹ̀lú. Táíwò Olúwaṣeun. Beatrice Bukky ìyá. Àbáyé iná ọkọ̀. Olúwayẹmí Òbímbé. Èèyàn tèmi láti Dubai. Owó tá a máa jẹ pamọ́ṣẹ́ láti kékeré o. Ìgbàdé ìyọ́fẹ́ máa dàgbà tó o. Tó bá wá kú sílẹ̀ kó jọ olè kù sọ́lẹ̀ kó kú sáyé iná. Bẹ́ẹ̀ ni. Ayé lèèyàn máa wọ́n mọ́ títí títí. Ọlọ́mọ bá fún ló wá fún nílé kan sí ohun tí ó ní ìníláyé. Àwọn kọ̀ọ̀kan fún lọ́lọ́ bá wá gbàdúrà tó o bá. Ó tún ní nǹkan kan tí mo fẹ́ tẹ yín sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá damọ̀ náà ó yẹ kẹ́ ẹ rí gbọ́. Ẹ jẹ́ n tún ju eléyìí fún yín náà. Ẹ ṣáà mọ̀ oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà wọlé. Ẹ jẹ́ n gbà bí. Ẹ̀yin tẹ́ ẹ bá damọ̀ ẹ ti mọ bó ṣe ń lọ. Ẹ̀yin tí ì ní sọ. Àgbéwálé ẹ̀fẹ̀ sọ yìí sí Fújì Àlàní is my kind of music. Ṣé ẹ rántí ọjọ́ náà ti pẹ́ lọ. Kọ́nà ọba àmì ìdù àkúdẹlẹ̀ ẹ̀fẹ́ ní eré. Bóníkẹ́ Kudrat wá ṣeré. Àgbéwálé Àjàdí Ọlájùmọ̀kẹ́. sọ yìí sí Táíwò Olúwaṣeun. Fújì Àlàní. Sunday Bámigbádé. Kọ́nà ọba àmì ìdù àkófọ̀run kẹsàn-án ní tí. Mo kí bàbá mi Alhaji Kọ́lá Olóòtú ọmọ Àdábá nìjà. Bàbá ni wọ́n jẹ́ sí wa. Bàbá péré akọ́nàfídà lálẹ́ gàrà. Tá a bá ń sọ àwọn olórin tó ti lo dálà náà kọjá. Sani tí ń bẹ lára wọn. Ṣé ẹ gbọ́ bó ṣe ń sẹ́? Lórí èrò tọ̀rọ̀ sí tí ni mo ṣe wà. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ó yẹ ẹ máa share ẹ̀. Ó gbẹ̀yìn lọ́wọ́ bọ́tìnì wa ó yá ẹ máa tẹ̀ sí wọn. Kọ́ máa share ẹ̀ tán bá ti wọlé. Aba. Africa Fújì ẹ̀sàmọ̀ yóò máa lè ṣe. Ọmọ iná tó bá Fújì mọ́ ti dé. Sọ́ni tí a lè ṣọkọ̀ yóò lórí ọba. Èmi ni náà o. Amadi, ìdá o. Amadi sí. Èmi ni náà o. Ọlọ́run fọ̀run kẹ́. Ọlọ́run dẹlẹ̀ fẹ́yàn rí. Gẹ́gẹ́ bí ẹtùmọ̀ pọ́rọ̀ ìṣítí lẹ̀tọ̀. Bàbá mi ló ń bínú. Oríṣiríṣi àwọn orin tí mo máa ń gbé wá fún yín náà ni. Àwọn orin tó jẹ́ pé ó ṣe díẹ̀ tá a ti gbọ́ gbẹ̀yìn. Ọ̀rẹ́ mi ọmọ iná tó ń kọ́ Fújì. Ó ń bínú wa lè sọ́kọ̀.
ọmọ yín náà tó sì ń sọ Yorùbá tó tún ń kọ fújì níbo lẹ ṣe rí sí. àwọn tèmi gan ń jó lọ rẹpẹtẹ lórí ètò. sísítà mi Yẹmí Àdìgún láti Canada. Ayọ̀ Adédèjì èèyàn tèmi. Olúwatóyìn Jackson. àwọn tàbújá nìyẹn. mo kí yín. Olúwatóyìn Jackson. ọmọ wọn ní Gbàrà Òkè lọ́hùn. Mama David náà ni mò ń kí lọ́wọ́. So kí ni mo mú wá sórí ètò lónìí? Àlejò pàtàkì wo ni mo gbé wá sórí ètò lónìí? Tí mo fẹ́ jẹ́ kí kánújọ ṣeré kájọ ṣe fàájì lórí ètò lónìí. Kó tó di pé mo lọ ná jọ́dọ̀ àlejò mi, ẹ jẹ́ ń gbé polongo yìí sókè. DJ Murphy láti yàrá agbára lọ́hùn. Ìpolongo Ọmọlójú Productions ẹ bá mi gbé. Àwòrán náà kó wà lójú ọ̀dọ̀ wa ń bí. Àbí? Gẹ̀rígẹ̀rí là ń pè ẹni tó mojú ògún ló ń pa bìnírè tó bá jẹ́ ti kábánisì ètò ìnáwó lọ́nà tó bá òde ìwòyí mu kí wẹ̀jẹ̀wẹ̀ mú lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ ìyẹn event planner kábánidarí ayẹyẹ dẹ́rẹ́ pòṣónú múnú ẹni dùn ìyẹn MC káṣètò sọ̀rọ̀ olówó ọjà lórí ẹ̀rọ agbágbé kárí ayé international broadcasting kágbé olórin àti òṣèré lárugẹ fún ìpolówó kárí ayé music and films promoter ó yá Ọmọlójú Production International Limited ní ẹjẹ́ á lọ OPIL kò sí màgòmágó lọ́wọ́ tiwọn ẹ̀yin náà darapọ̀ mọ́ wọn lónìí ó dájú pé ẹ ò ní kábàámọ̀ láíláí fábàdà ẹ kàn sí wa lórí Facebook, YouTube, Instagram at Ọmọlójú Olódùmarè tàbí kí ẹ pè international number wa +4474072192 tó bá dẹ̀ jẹ́ ní Nàìjíríà nọ́mbà wa nìyí 08069131555 Ọmọlójú Production International Limited OPIL ilé iṣẹ́ tó fi ní lọ́kàn balẹ̀. Àwọn ìlà tó kọ̀ wúyì o. Sani tí mo dé ìlà àmàlì, ìlà àmàlì, ìlà àmàlì. So àlejò wa pàtàkì ń bẹ ilé agodo lónìí bá a ṣe máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀. Màá wá pè wọ́n wọlé ẹ̀yin náà ṣàmọ̀ bó ṣe ń lọ. Lúdàrẹ tó máa ń bá mi pe àlejò wa pàtàkì wọlé níbo ló wà. Jẹ́ kí Lúdàrẹ náà kóun náà bá mi pe àlejò wa wọlé ẹ ṣàmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. Torí mo jẹ́ dúdú, mo dúpẹ́ mo ṣọ̀fẹ́, ibi orí dání sí là ń gbé. Áfíríkà, Áfíríkà, motherland, ilé ní ilé ń jẹ́. I'm black, I'm proud, I have my pride.
tó àlejò wa pàtàkì mo fẹ́ gbé wọn wọlé lórí ètò yìí lónìí. Òdú ni wọ́n ń ṣàìmọ̀ bólóko. From north to south, from east to Ọ̀pọ̀lọpọ̀ náà ló ti rí flyer wọn, ẹ ti rí àwòrán wọn, ẹ ti rí lóṣìíríṣìí. black is gold and beauty. Nínú ká ṣe eré orí ìtàgé tó dángájíá, nínú ká sọ̀rọ̀ lẹ́nu ká pèdè. To be great. Òdú ni wọ́n ń ṣàìmọ̀ bólóko. Ọjọ́ kan ti pẹ́ díẹ̀ Many táwọn kan ti fojú rí wọn gbẹ̀yìn. òwúrọ̀ nílànà. Àmọ́ iṣẹ́ ajé náà ni wọ́n bá dórí ètò lónìí ẹnu oníkànlá àti gbọ́pọ̀n. Ibi ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ Màá gbé wọn wọlé sórí ètò. Áfíríkà. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ilé ìmárì rọ́gà. Ó ṣeun Lúdàrí. Yẹ́ ń gbé àlejò mi pàtàkì wọlé náà lórí ètò. DJ Murphy, ẹ bá mi tẹ̀ sójú ìwòran. Àlejò wa pàtàkì fún tòní. Àbíbò ni. Mo tilẹ̀ dúdú, mo múnú ṣe funfun, ìṣìlẹ̀ mi ò máa gbàṣà mi lárugẹ. Ajé dúdú lárugẹ, kágbáṣà wá lárugẹ. Tó ẹ jẹ́ ń gbé wọn wọlé. Hello, àlejò wa ṣàlàáfíà lẹ́wà gbogbo lé ń kọ́ o. tó èmi náà dé àwọn òpó kọrọ bítí o òpó kọrọ bítí òpó wọlé ló gbé alẹ́ òdìdè ọ̀pá lódodo àgẹ̀rẹ̀ bàbá lu pápá wa ló sọ kèdè àdòfo àwọn aláṣọ yàyà nílẹ̀ẹ́lẹ̀ ọkùnrin àfọ̀já lọ tí ò padà bọ́ Gbẹ̀gẹ̀dẹ̀ ó gbiná lónìí. lẹ́jàwọ̀ lápò lẹ́jàwọ̀ lọ́rùn lẹ́jàwọ̀ gẹ́sẹ̀gẹ́sẹ̀ bó do ajá gáàsẹ̀. Pẹ́pẹ́yẹ ó gbọ̀mọ̀. Ọba Abídosù wà lóko ọmọ àfídè Abídosù ọba ẹlẹ́yìn tó gbàgé lẹ́sọ̀ ẹ̀gà àbójókùn nígbà ẹ̀ lọ. Ẹ̀ka olóbọyọwọ́ tí ó lé òpó olóbọyọwọ́ ti sún dẹ̀dẹ̀ ìsúpàmìlẹ́yà ní ọ̀yún ọmọ àpèmílékè tó para yàmùyàmù ni mo pa káyìn jagun lónìí ká bàbá ní mo tó kọ ọba lọ Àrídosù ọmọ òkú òye. Pẹ́pẹ́yẹ ó gbọ̀mọ̀ pọ̀ lẹ́nu kó gbé nǹkan nù. Bàbá ẹ káàbọ̀ sórí ètò ṣàlàáfíà lẹ́wà gbogbo lẹ́kọ́. So adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàáfíà làbá yí o àlàáfíà làwa náà sì wà. Ó mọ̀ tó jọ́ méjì mẹ́ta. So adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Àwọn kan ní tó bá yí àá sì máa jẹ ní gbogbo ọgbà. àwọn kan ní ó ṣe díẹ̀ táwọn ti rí yín gbẹ̀yìn. Ńbo lẹ́wà gan kí n tó ní kẹ́ dárúkọ yín. Ìlú New York náà lákòókò tẹ̀dó sí ní Brooklyn. New York la wà ibẹ̀ láti ń ṣayé ìbíọ́ní Florida ní sí là á gbé. Ibẹ̀ ilẹ̀ ti ń ṣayé tẹ́ ti ń mú nǹkan jẹ. Bẹ́ẹ̀ni. Kọ́lọ̀ bá àmì ìlú àkóṣàánú wa náà ni. Àmín. Tó Òdú ni yín àyíṣà àmọ̀ fólókó àwa kan mọ̀ yìí àwọn kan sì jẹ́ wípé bí wọ́n ṣe gbóhùn yín yẹn wọ́n ti dá yín mọ̀ torí ẹ̀yin àgbà náà ló máa ní ẹni tí ò bá mọ ọ̀sà ó dandan kó ti jẹyọ̀ lọ́bẹ̀ rí bẹ́ẹ̀ ni ẹ bá wa dárúkọ yín ní kíkún fún àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ yín nínú ilé. Tó adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba orúkọ títí mi ní Alhaji Razak Ajao Àràùsá Pẹ̀fùẹ̀lẹ̀. Alhaji Razak Ajao Àràùsá Pẹ̀fùẹ̀lẹ̀. Pẹ̀fùẹ̀lẹ̀. Ìjọba tíátà pátápátá. káfà àti Ọlọ́run ọba ní jẹ́ bẹ́ẹ̀. Àti ní Nàìjíríà ní o àti ní US l'Amẹ́ríkà ní o gbogbo bí pátápátá ìjọba tíátà. Bẹ́ẹ̀ni. Ọmọ ìlúwo gangan ní ọmọ bíbí ìlúwo gan ní àwọn èèyàn ní kí n bèrè pé ọmọ ìlúwo gan ní. Ẹ ṣe tí bá sọ pé ọmọ yàrá èrè létí ọba kẹfún ni mí mi ò sì sọ tí bá tún ní ọmọ láyé ká ni mí mi ò sì sọ àtọ̀tún àtòsí lọ́wọ́ ọjà Ṣàngó. Akàsálẹ́kọ̀ ṣúgà já lónìí agbàlejò lórí ètò tòní àgbà nítorò lọ ọba ló torí erin fọn
bàbá náà ni bàbá ń jẹ́ ẹni abálára bàbá yìí náà ni à ń pè ní bàbá. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ìlú wo lẹ ti ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ yìí. Ní agbára tí Ọlọ́run bá mo wà ní New York ní United States of America US mo wà báyìí ní New York. Níbẹ̀ ni bàbá ti ń mú nǹkan jẹ. Ọ̀dà ẹ sáré ẹ fún wa ní oríkì yín láàrin ìṣẹ́jú méjì oríkì ibi tẹ́ ẹ dálẹ̀ kan ẹ jù sáfẹ́fẹ́ àmọ́ ẹ mọ́jọ́ pọ̀ jù bàbá. Wọ́n mọ̀ gbọ́dọ̀ gọ̀gọ̀gọ̀ kí mọ̀mọ́ pàdé lẹ́kùn ló pàdé ní ọba tí owó bí àgógó ọmọ ejò mẹ́ta ìwà ta. Ìkan bẹ ní ọ̀pẹ, ìkan bẹ ní ọ̀pẹ, ìkan bẹ lágbèdè déjì ọ̀pẹ, ọmọ sọ́kì lọ́bì oge. Sókì lọ́bì oge bẹ́ẹ̀ ni ẹ ṣeun bàbá kọ́nà ọba ìdùà kó lọ́ra ẹ̀mí yín. Àmín àmín. A ṣẹ̀ṣẹ̀ tún gbọ́dọ̀ mọ̀ béèrè pé iṣẹ́ wo làwọn èèyàn mọ̀ yìí sí nítorí wípé ìgbà ojúmọ́ nìyí èyí tí ẹ̀ ju ìgbà ojúmọ́ lọ bàbá tẹ̀rí nǹkan míì fi pé ẹgbẹ̀rún ojúmọ́ bàbá ọ̀rọ̀ tíátà eré orí ìtàgé bóò ló ṣe bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín bàbá. Wọ́n ní òjò ń pa fún. Ọjọ́ ti pẹ́. A bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà àyà tí a parí secondary school. That is 1980. 1980. Mo wà lọ́dọ̀ ọ̀gá mi kọ́ lọ fọ̀rọ̀ kẹwọn wọ́n pè ní Ṣiflékè Àjàó Kókó Sáré ọ̀fúnlẹ̀jẹ̀ master. Kọ́lọ̀ ń lọ rẹ̀. Wọ́n ní kò tí olúwọ́ máa ní sọlá rẹ̀ kí o lè dùgbà rẹ̀. Wọ́n ní ọlọ́wọ́ àdàbà ló dẹ́yẹlé ẹyẹlé súnlé àdàbà sòta ẹ̀wò bí eré ṣe tóbi tó ẹ̀wò bí èrè àṣẹ mọ oníkálukú jẹun tiẹ̀ nírọ̀rùn. Kábíyèsí Ọlọ́run ọba. Àmọ́ nù tí ibi tọ́lọ̀ ti fún wa lórúkọ ó gbé nínú ẹgbẹ́ kan tí wọ́n pè ní Adétutù. Ẹgbẹ́ Adétutù láyé ìgbà náà lọ́hùn-ún. Àwọn èèyàn wa ẹ̀gbọ́n wa ọ̀rẹ́ wa Yínká Quadri. Bàbá Aládàlú àti èèyàn wa kan náà wà lọ́wọ́ pè ní Fatai ẹ̀bá bọ̀wọ́ náà. Adékànbí. Fatai Adékànbí bàbá nìyẹn. Nínú ẹgbẹ́ wọn lọ́lọ́run ti fà wá yọ tó ti fún wa ní orúkọ. Wọ́n fẹ́ ṣe torí pé ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ó wà ní Art Council. Sí every week la máa lọ síbẹ̀ every Saturday and Sunday la máa ṣe rìhásà láyé ní Yínká Quadri jẹ́ olórí wọn. Nígbà tó yá tí gbogbo ẹ lọ létòlétò wọ́n fẹ́ ṣe prógráàmù kan wọ́n pè ní Ọláníyọnu. Ọláníyọnu. fíìmù tí gbogbo Ọláníyọnu ó ti pẹ́ náà ti something náà ní bóyá 83 or 84. Tẹlifíṣàn kí LTV jójó náà ni wọ́n ti. Nígbà náà lọ́hùn-ún. Ó jẹ́ special program tó máa ń ṣe nílé yá àbí special ọdún náà ṣáà máa ń ṣe 3 hours ní ibẹ̀ láti ṣe. Nínú àwọn tí gbẹ̀mí wá lọ kí wọn. Nínú àwọn tí wọ́n fẹ́ ṣe méjọ kárátà babaláwo. Ẹ wá lù wò lè ráyè wá. Báwọn lọ sí káàpù kan. Èmi dẹ̀ ráyè bá ní kí n gba script. Bá lè ka script. Bọ́lọ̀ ṣe fún mi ṣe nìyẹn. Bàbá ṣe jẹ́ àrà ọ̀sán bẹ́ẹ̀ mo ti jẹ́ Fádáre ní Yínká Quadri jẹ́ Fágbàmílà láti wojú ara wa. Àrà ọ̀sán ó ti pẹ́ lẹ́yìn kó jẹ́ pé 1981 or 82. 81 àbí 82. Ní tí mo sọ ìṣẹ̀lẹ̀. Ṣé ìyọ́nà ti fi ámì sí. Ẹni wọ́n ní ká ẹ ṣe babaláwo. Àrà ọ̀sán pẹ̀fù ẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ náà ní Yínká Quadri ti jẹ́ Fágbàmílà. Ẹni wọ́n ní ká ẹ ṣe babaláwo. Ṣé ìran yín ṣe babaláwo rí ni àbí àwọn bàbá láyé jọ̀hún ṣe babaláwo ni wọ́n ni àbẹ́yìn gangan fúnra yín. Ẹ̀gún jọ rí mẹ́rin kàbí ọ̀jẹ̀ gbogbo ara kìkì oògùn. Akàsálíkù. Àbíkú tó olóògùn lè ké olóògùn ló lè sọ pé àbíkú bó bá yanjú tó tó a sì káàgùn sí ọ̀jẹ̀ bí abẹ́rẹ́ là á sì ké. Ṣúgà ìjà lónìí. Bàbá mi ò sí babaláwo rí. Àfáà ni ẹ bàbá mi. Àfáà. Àmọ́ ọ̀dọ̀ ẹni tí mo ti kọ́ṣẹ́ Kókó Sáré Lékè Àjàó. Àwọn èèyàn bí nífù pé bóyá òun ló bí mi torí pé ó jẹ́ Lékè Àjàó èmi jẹ́ Àsákẹ́ Àjàó. Sọ́ọ̀dẹ̀ mo wá fẹ́ papọ̀. Ó papọ̀ bẹ́ẹ̀ ni
ọmọ Ìwó lòun olódò ọba èmi dẹ̀ wà ní láti Kwara State gómìnà ní Kwara State. Bẹ́ẹ̀ni àmọ́ bí pé wọ́n wà ní village headmaster yẹn bá dẹ̀ bọ́ kókó sáyẹn rẹ̀ pé pàtì babaláwo ni àwọn nǹkan tó máa ń sábà ṣe. Bẹ́ẹ̀ni nínú script tí wọ́n pè ní báwọn kan jẹ́ Báyọ̀ lálẹ́ yẹn ó wà ní NTV8 ìbá mọ Báyọ̀ lálẹ́ yẹn wọ́n mọ̀ pé nínú àwọn tó ka ìròyìn tí àwọn èèyàn máa ń jókòó láti fẹ́ gbọ́ ìròyìn. Bẹ́ẹ̀ni. Báyọ̀ lálẹ́ yẹn lórí àwọn script yẹn most be 20 scripts ló kọ fún Chief Lékè Àjàó kọ́ lọ fún ọ̀rọ̀ kẹwọ́ ọ̀gá mi. Babaláwo ni pàtì tí wọ́n fún mi níbẹ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ yẹn tẹ́yà bá gbé mi oúnjẹ ni. Bẹ́ẹ̀ni. Sókè lọ bí oge tá a ṣe grap àwọn náà tó wá tẹ̀síwájú láti mọ̀ nípa ẹ̀yin náà tún wá sí nǹkan gbogbo ẹ̀. Torí tó bá da ogbè kan sílẹ̀ bóyá tẹ fẹ́ ṣe nu production bóyá èjì ogbè ni. Tẹ́ bá wá sọ ifá lẹ́gbẹ̀ẹ́ báyìí. Lórí ọ̀rọ̀ ló sọ ọ̀gbọ́dọ̀ wá èèyàn gbọ́dọ̀ kí nǹkan míì fún nǹkan míì. Ẹ láti mọ ẹsẹ̀ fákọ̀ kan dẹ̀ ní mẹ́rìndínlógún lẹ́sẹ̀ fákọ̀ kan. Ẹ láti mọ díẹ̀ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ lẹ́sìn mọ̀ lórí gbogbo ẹ̀ lẹ́sìn mọ̀ bàbá. Kílẹ̀ rí. Gbogbo ẹ̀ náà lẹ́sìn mọ̀. Máa gbóná jẹ́ arántí gbogbo ẹ̀ mọ́ bọ̀ ti díẹ̀ náà. Máa gbóná jẹ́ arántí mọ́. Àmọ́ bàbá ẹ̀yin náà ó ní nǹkan lọ́wọ́ báyìí nǹkan àgbà. Bí ẹ̀ka máa darí sọ yín bí wọ́n fẹ́ gbóná ojú ẹ̀kún yín ó ní ohun tẹ́ fi dá lóhùn o àbí òní. Ọlọ́run bá wà wàláwùláwàlá pátá ilá bìlá ilá. Èyàn kọ́ là ń sọ ní tìbílẹ̀ tọ̀dọ̀ wa lọ́hùn. Tó àwọn òní ọlọ́gbogbo ẹ̀ wà lọ́wọ́ lọ́wọ́ ọba. Ó wà lọ́wọ́ lọ́hùn. Ó yé mi. Ọlọ́run ló fún wa àwọn ọdẹ lórí ká máa lò bó ti tọ́ bó ti yẹ ká dẹ̀ ló gbogbo nǹkan dáadáa. Àwọn Kristẹni náà fẹ́ bá gbé àwọn sáàmù yẹn fẹ́ bá gbé lò dáadáa ẹ̀ wọ̀n pé nǹkan wà lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ làwọn Mùsùlùmí náà tí wọ́n bá lò nǹkan dáadáa ẹ̀ mọ̀ pé àwọn Mùsùlùmí náà ẹ̀ mọ̀ pé nǹkan ní tọ́ bá sábà yìí tọ́ bá ní kẹ́kẹ́ bíbẹ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni o yóò ní tàṣé. So ọlọ́wọ́ bá náà ni. Bàbá inú orí eré tẹ́ ẹ ṣe lórí eré orí ìtàgé ni ẹ ti jẹ́ àrá òsàn ni àbí ó ti wà nínú sinimá àgbéléwò nígbà náà lọ́hùn. Nínú eré orí ìtàgé ni àrá òsàn náà ti jáde nínú fíìmù tí mo sọ Ọlánìyànú òun ni àrá òsàn ti jáde. Ọjọ́ náà pẹ́ lọ. Ọjọ́ ti pẹ́ dẹ̀ ọjọ́ 1981 sí 82 sí jẹ́ kó tí fẹ́ wọ 2 or 4 years nísìn. Àwọn tá a bí ń gbà náà ó ti bímọ tán lé ọkọ pátápátá. Bẹ́ẹ̀ni. Ó dà bàbá ẹ jẹ́ fún láyè kẹ́ dátọ́ mi díẹ̀ DJ Murphy ẹ bá mi gbé sinimá àrá òsàn ilẹ̀ ọ̀gẹ́rẹ́ bí bàbá náà bá rántí lọ́hùn ẹ bá mi gbé sójú ìwòran káwọn èèyàn sáré wo bóyá bíi 2 3 ń bẹ̀ bàbá ṣe rántí sinimá ilẹ̀ ọ̀gẹ́rẹ́ lọ́hùn. Tẹ́ ẹ rántí. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ lọ. Bẹ́ẹ̀ni. Olúwa mi ẹ̀rọ akásálẹ̀ òkú. Ó dà ẹja sáré fún àwọn èèyàn wa kí wọ́n wò lójú wòran wa DJ Murphy ó yá ẹ tẹ̀ sójú ẹ̀. Bàbá ẹ bá wa yí tọ̀dọ̀ yín lọ sálẹ̀ díẹ̀. Àwọn àṣẹ gbogbo ẹ̀ lẹ́rọ̀ ó yá pàgbé. Ó ní o. Ẹ tí ó dùn mọ́ gbọ́dọ̀ wí. Bá a ṣe ṣe fún alára tí òun alára kò ní wọn bá wá o. DJ Murphy lọ́dọ̀ yín náà ẹ dá a padà sẹ́yìn. Ìlàjọyọ̀ ló kọ́ ọmọ ògbólúkàyàjà kò ní wọn bá wá o. Àríwò lójú ìwòran bíbá DJ Murphy ẹ dá a padà sẹ́yìn. Fún ọlọ́ba tẹ́tẹ́tẹ́ kò ní wọn bá wá o. Àkótúnṣe o. Ètò rẹ̀ lọ́mọ. Ọba Adédàpọ̀ o. Olórí lè ní jẹ́ ní abẹ́lẹ́ ẹ̀jẹ̀ mi. Ayọ́rọ̀ mi àdábì ògùn wọ̀jọ ìjìnlẹ́kọ̀ọ́ mi àwòye ní. Tó àwọn ní ajó ló ti ajó ní. Sinimá náà ti pẹ́ lọ. Mo kí gbogbo ẹ̀yin ará ìlú. Ọmọ ìlú Ajóbámidélé mo kí yín o. Aboyún náà bisibisi àgọ́ sọ wà lọ
àbòsùn. Gbogbo ètùtù tó yẹ ká ṣe fún ọba Adédàpọ̀ gbogbo ẹ̀ láti ṣe ló sì pé pérépéré. Ìgbà tá a ti wá sórí ọba wa Adédàpọ̀ ó gbé igbá oyiri. Tó àwọn ṣe gbogbo ẹ̀ lẹ́rọ̀ ó yá pàdé. Ó ní o. Ẹ tí ó dùn mọ́ gbọ́dọ̀ wí. Bẹ́ẹ̀ni, bá a ṣe ṣe fún aláyá tí òun aláyá kò ní wọ́n bá wá o. Bá a ṣe ṣe fún ajérò nílé ajérò ló kọ́ ọmọ ògbólúkàyàjà kò ní wọ́n bá wá o. Bá a ṣe gbé fún ọ̀wọ̀ àgọ́ àga àmọ̀ tí èlò ọmọ oníṣègùn fún fọwọ́ lábà tẹ́tẹ́tẹ́ kò ní wọ́n bá wá o. Àkótú ṣe o. Ó ní o. Ogun rẹ́gẹ́ àbí ògùn rẹ́gẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ojú ò ní tì yín ẹ̀ ní jẹ́ o. Ojú ní tilátilá fi kó, ojú ò ní tì yín. Ojú ní tìkàntìkàn fi wẹ̀wù ẹ̀jẹ̀, ojú ò ní tì yín. Nítorí àkókò wa. Ẹ ṣeun. Torí àkókò wa àrí ọjọ́ muso lókun. Àgàn ọmọ tó wà lábọ́. Díje bọ̀ fẹ́ ká kúrò. Ẹni tó ti bí ò ní kú. Ẹ ṣé mo dúpẹ́. Bàbá ṣe rántí sinimá ọ̀hún. Mo rántí bẹ́ẹ̀. Ilẹ̀ Ọ̀gẹ́rẹ́ ṣe lè rántí ìgbà náà lọ́hùn. Yóò tó bí ọdún bíi mélòó sẹ́yìn. Wọ̀lá yóò ti tó 20 years. 20 years. Bẹ́ẹ̀ni. Akàsálẹ́kù. Iṣẹ́ takuntakun lẹ ṣe ń gbà náà bàbá. Ó dà ẹ jẹ́ ká sáré yànnà náà nǹkan kan fún àwọn èèyàn wa. Iṣẹ́ tíátà bó ló ṣe wọnú àṣà Yorùbá? Ẹ ṣé. Nínú àṣà Yorùbá náà ni a ti yọ iṣẹ́ tíátà. Torí pé àwọn àṣà àwọn kan tó lọ lóde bí èèyàn bá hùwà tí ò dáa nílé ẹbu tá a mọ̀ pé kíní tó wù yóò dáa. Bẹ́ẹ̀ni. Tíátà bá gbọ́ ó fi ṣe ìwà wò ó fi ṣe fáwọn èèyàn ẹgbẹ́ kan lè kó ẹ̀kọ́ bẹ́ẹ̀. Àṣà wa iṣẹ́ àṣà tó lè parun. Ẹ̀sìn wa agbọ́rọ̀ ẹ̀ ní aya lọ́wọ́ àwọn ènìyàn kan ní. Ó yàtọ̀ there is difference between wants and needs. Ó yàtọ̀. Ó yàtọ̀ gédéńgbé. Ẹ wo ìlú ta wà ìlú Amẹ́ríkà. Ẹ wo ìjà tí ẹni tó wà ní pírẹsidẹ́ǹtì àti obìnrin tó yẹ kó jẹ́ ẹ̀wọ̀n gba ìjà tí wọ́n jà àmọ́ gbà tí wọ́n ti parí tí ẹnìkan ti wọlé. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tó bá jẹ́ lọ́dọ̀ wa. Oníkálukú sì gbà fúnra wọn. Oníkálukú gbà fúnra wọn pé. A fi ẹ̀sìn a jẹ́ kí ẹ̀sìn yẹ ẹ a fi ẹ̀sìn a fi bára wa jà níbi àṣà. Amẹ́ríkà ní àṣà tí ó pọ̀. Tẹ bá wo ọjọ́ ìgbà tó bá ń ṣe ọdún àwọn àjẹ wọn Halloween wọ́n máa mú ẹyin kọ̀ọ̀kan wọ́n máa sún ẹyin sí agbolé kọ̀ọ̀kan. Tẹ bá dẹ̀ wo fíìmù tí àwọn Amẹ́ríkà ń ṣe tí wọ́n ṣe ẹni alájẹgbẹ́ ẹ máa ṣe ẹ̀yin náà ẹ̀rọ máa bà yí gidigidi gan. Àwọn àṣà tiwa àgbélárugẹ òní ọ̀pọ̀ kan ti ṣẹlẹ̀ fún wa pẹ̀lú ìgbẹ́jà àti sílẹ̀fà. Ẹ wò lóyìí ọdún tí wọ́n bá ti ṣe Halloween ìtọ́sọdún àjẹ́ òjò láti rọ̀. Olùdọ̀nà kójò. Kálukú àpọ̀ kò sí òjò máa rọ̀ ara tu gbogbo àtìlé àtọ̀nà ara tu ẹni kálukú. Ìyẹn bìkìtù tá a fi ń ṣe. Àmọ́ gbà táwọn àṣà tá a ti àwọn ẹ̀sìn tá a ti ní sí. Ẹ máa rí pé nínú ẹ̀sìn tá a ní sí ní ṣe tutù wọn ní ṣe gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ni. Ó dá àwọn nǹkan bí ilẹ̀ sílùú táwọn èèyàn dẹ̀ mọ̀ tí wọ́n fọkàn sí ọlọ́gbà wá dé. Nítorí kálukú bá ní kóòdì ibú tó bá ní àwọn kan ní àṣà àbí kankan ju ìlú tá a wà yìí lọ ìlú Amẹ́ríkà yìí rọ́ ni. Wọ́n tó bá ń sọ tó àṣà tiwọn ẹ wá kéèyàn mẹ́wàá wà lólé èèyàn mẹ́wàá ló wà lólé kẹ́lì kejì kú kẹwàá sọ ọdún àjẹ́ kẹwàá ní ẹ̀yẹ́dẹ́gbọ̀n pé àjẹ́ tó pààyàn jẹ ni kò ní pa wọ́n jẹ mọ́ ìlú bàbá tòun ní. Bẹ́ẹ̀ni. Ísírẹ́lì tá a fi bàbá bú wọn kò sí téèyàn kan bá ṣe lóògùn tó kẹ́ lọ sọ ọdún ẹ̀. Tábà ní ọdún eégún kan wà lọ́dọ̀ tiwa wọ́n pè ní eégún lápapà
eégún lápampa. àwọn tó fi láyè wù tó bá fara ògiri báyìí gbogbo ògiri yẹn bàbá wo lọ ní èèpọ̀ rẹ̀. àpẹẹrẹ ti sọ àṣà lò ọlọ́mọ jẹ́ kí yà jẹ wá. àṣẹ Èdùmàrè. gbogbo àwọn olórí wa kọ́lọ́ kówó jẹ àṣà tiwa ni láti mọ tí ẹ bá fẹ́ dájọ́ láyé jọ ọ̀bẹ ló ti bọ̀ nù omi pé kọ́ bá kówó àjọ wa yìí jẹ òun ni ó pa ọ́. kò sí odò nǹkan bẹ́ẹ̀ mọ́ nìsín. kò sí odò nǹkan bẹ́ẹ̀ mọ́ nìsín bẹ́ẹ̀ kan bí n bá fẹ́ dájọ́ pẹ̀lú èèyàn báyìí bọ́ bá mọ̀ bẹ́ẹ̀ jáde. kùránì ṣiṣẹ́ àbò pẹ́ àbò bíìsì lọ́wọ́ ta wà yìí àwọn ìjọba bíi ta bá máa ṣèjọba nílùú Nàìjíríà kẹ́jẹ́ kẹ́ máa fi òògùn ìwọ́n tó bá ti kówó jẹ. bàbá o. ẹ ṣeun ṣeun. àṣà tí wọ́n yára jà ní wéréwéré ni. bẹ́ẹ̀ni. ó bá ṣeun. kábíyèsí bàbá. tó pẹ̀fù ẹlẹ̀. pẹ̀fù ẹlẹ̀. ẹ ṣeun bàbá tó bí àṣà ṣe wọnú bí tíátà ṣe wọnú àṣà náà ni ẹ ti yànnàná fún wa yẹn àdúpẹ́ tó ẹ ti wá lò tó ọdún mélòó báyìí nílùú Amẹ́ríkà náà. tó àwọn bí aláwọ̀ lè kà bàtà àwọn bí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá fi mo lè kà mo tí ì lójú bóyá bí 40 years lọ. ọdún mẹ́rìnlá. no 14 mẹ́rìnlá. ọdún mẹ́rìnlá nù. òkú ọdún mẹ́ta yìí ṣàlejò sàárè bàbá ẹ gbìyànjú iṣẹ́ tíátà yìí ẹ wá ń ṣe lọ́hùn ni àbíbò ni àti wípé tẹ bá ṣe gan àwọn onímọ̀ ṣé ẹ máa ń tà á fáwọn èèyàn lọ́hùn ni àbẹ́ máa ń gbé lọ sínú àbúrò lẹ́sẹ̀ ń rówó yín padà ń bẹ̀. ẹ bọ̀ ṣe bẹ́ẹ̀ bá jẹ́ dókítà nílùú Nàìjíríà tó bá dókítà débi ọ láti ṣẹ̀sáàmù dókítà ni. yóò kọ́kọ́ ṣe ẹ̀sáàmù náà. nílùú Nàìjíríà tó bá débi yẹn ó tún lọ skul kù ó tún jẹ́ kiri ni. àmọ́ bí pé tíátà táwa ń ṣe ló ká èdè wa ni mo bá wọ̀ lóyìí. ìgbà tí mo dẹ̀ bá wọ̀ lẹ́yìn ìta bá ṣe èèyàn mélòó náà ló máa wò ó. àti ẹ̀ 1 point kì í sọ pé 1 point nínú àwọn population tó wà bíi. lẹ́yìn láti ẹ̀ nílùú ìdọ̀tí wa yóò san bíìlì. ọ̀sánwó ilé ọ̀sánwó gáàsì ọ̀sánwó gbogbo ẹ̀ tàbí wá tẹ̀síwájú pé káwọn náà ká lọ jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ nọ́ọ̀sì. nítorí káwọn náà wá sí di nọ́ọ̀sì tó ń gábẹ́rẹ́. bàbá náà ti ń gábẹ́rẹ́ báyìí. bàbá náà ti ń gábẹ́rẹ́ báyìí. a sì ṣe bí ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún náà ìgbà tó jẹ́ pé òun la fi sọ bí ìlú àfi ṣe gbogbo ẹ̀. àbí yóò ní dẹ́yẹ̀wò bíi. ó ga o. ọ̀dà bàbá ẹ kú àtótónu látàárọ̀ àwọn sinimá tẹ wá ṣe lọ́hùn yẹn bó lẹ ṣe ń sọ dòwó ìyẹn gan mo fẹ́ yànnàná ẹ̀ fún àwọn. sinimá tá a ṣe bíi bàbá sí dọ́là tá a fi ṣe sí owó tí wọ́n ṣe bẹ́ẹ̀ ta bọ̀tà bá tá a bá bí ká ní àákan ṣe tọ́lọ̀ fún wa ṣe kán lè mọ̀ pé a sì wà níbì kan tí ó tó wá bá ti wọlé pẹ̀lú àwọn náà ti ṣe lọ́ọ̀ṣì bíi bẹ́ẹ̀ bí $10,000 la fi ṣe fíìmù kan níbí yìí a bá ti lọ́ọ̀ṣì lọ́nà kan lọ́nà méjì ó pọ́sibú kó wọlé ẹ̀kẹ́ lè ṣe lọ́ọ̀ṣì lọ́nà mẹ́fà kí kankan bá wọlé gbọ́dọ̀ bá ta sípò láwọn YouTube kankan báyẹn kò wá wọlé ojú wa wọlé lágbára ọlọ́wọ́ wa wá ṣe ṣẹkúṣẹ náà nìyẹn. ọ̀gá o kọ́lọ̀ ọba àmì ìdùà kó fi àlùbáríkà sí iṣẹ́ gbogbo wa náà pátápátá tó bàbá tamari àwọn ká ní méní méjì mẹ́ta mẹ́rin márùn ẹ ti ṣe tó fíìmù mélòó tó jẹ́ titi yín gangan. ṣé kí n tó wá síbí àbíjàmbó débí. kó tó di pé wábì àti gbàtẹ tún dé Amẹ́ríkà náà ẹ ti ṣe tó fíìmù mélòó lápapọ̀ tó jẹ́ ti yín gangan kì í ṣe lè ti èyí tamari àwọn kan èyí tí ẹ ti bá àwọn èèyàn kópa àlè kàtà tilẹ̀ ó fi ṣú lónìí àmọ́ èyí tó jẹ́ ti yín gangan. nígbà tí mo dé bíi tí mo ti ṣe fúnra mi gangan ṣiṣẹ́ tó méje. èyí tó sì gbà lọ́wọ́ tí ò tí ì jáde lọ bíi márùn-ún tí ò tí ì jáde. ọ̀rọ̀ lára àwọn eléyìí tí ẹ ṣe nílùú Amẹ́ríkà lára àwọn eléyìí tẹ́ ṣe nílùú Amẹ́ríkà bàbá ẹ sáré sọ díẹ̀ fún wa ń bẹ̀ lára àwọn eléyìí tẹ́ ṣe nílùú Amẹ́ríkà. kí tí mo ṣe lamẹ́ríkà nígbà mo kọ́kọ́ dá Amẹ́ríkà èyí tí mo kọ́kọ́ ṣe ní ìwé ìgbélùú. ìwé ìgbélùú.
àwa náà wò. torí tẹ̀yà bá wí Amẹ́ríkà tí ò bá dìbò tí ò fi gbèlú báwo ló ṣe fẹ́ ríṣẹ́ gidi ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ibẹ̀ ní ìyàwó ọ̀kan àwọn èèyàn wa ló fíìmù tí ó wá mú ìyàwó ọkọ ó mú ìyàwó ẹ̀ lọ sọ́dọ̀ akáká pé kó máa kó lè níwèé ìgbèlú. ọkọ wa tara ìyàwó bíi olóyún láì gbà pé ọkùnrin yẹn kò fún gbogbo kò bá ìyàwó ẹ̀ ṣe torí pé ìyàwó tó wí akátá ni ìlú yìí náà bí sí ṣùgbọ́n gbọ́ Yorùbá bọ́ọ̀lù bí pé bóyá ó bá aṣọ ọkọ ó bu pé wò tètè lọ bá olórí burúkú ẹ̀ tó fẹ́ ṣèwé fún ẹ̀ ló ti fẹ́ bẹ̀ sọ̀rọ̀ ọkùnrin yẹn wá ó gbọ́ ọ̀nà tó gbọ́ Yorùbá ó wá wò pé èmi lọ lórí burúkú dà má dẹ̀ fi ọkọ rẹ̀. ìkan tiẹ̀ tún wà tí mo fẹ́ fi wà àwọn èèyàn wa. ọkọ pé gbéyàwó ẹ̀ wá ó fẹ́ lápẹ́ẹ̀tì ó fẹ́ láti sọ̀kọ̀ láti bí àwọn òní lọ fún interview. fún interview sílẹ̀ gbé lọ kò ní option. bẹ́ẹ̀ni àti àrí sinimá náà ó fi hàn bí àwọn ọ̀nà tí àwọn èèyàn wa ń gbà láti ní ìwé nílùú Amẹ́ríkà lọ́hùn. ẹ sáré bá wa yànnà náà bóyá méjì mẹ́ta ẹ kàn bá wa sọ àkórí rẹ̀ kó tó di wá pé mo lọ sí ìkan wà tí mo rí babaláwo l'Amẹ́ríkà màá ṣí sí ojú àwòrán. lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ètò òṣèré pé wọn láti fẹ́ yàwó tó bá fẹ́ yàwó kọ́lọ̀ jẹ́ kí olú ẹ kó tètè bọ́ sí i ó bá fẹ́ àwọn tí ó máa gbẹ̀yàn lówó lù ẹ bá ti fẹ́ yàwó gidi ó pọ́sibù kó wọ́n kọ́ bá jáde tọ́wọ́ bá jáde bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ pẹ́ sanwó fún ayé náà ní gbogbo ẹ̀ lọ déédéé náà. èyí ò nínú fíìmù tí aṣọ yẹn àbí. ìkan wà bàbá ìkan wà tí mò ń sọ lẹ́ẹ̀kan ìkan wà. kẹ́kọ̀ọ́ sọ́dọ̀ ẹni tó máa ṣe tó máa rẹ̀ yín lọ́wọ́. bàbá torí orí afẹ́fẹ́ lẹ́wọ́ la wà ẹ má jẹ́ aṣọ bí àwọn èèyàn ṣe lè rí ìwé níbẹ̀ yẹn orí afẹ́fẹ́ la wà. ó dàbí pé ẹni pé ẹnìkan pè yín wọlé. ẹjọ́ ká ní o. hello dikola. hello. hello orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. Fọlákẹ́mi Ọlọ́runníṣọlá o. Fọlákẹ́mi Ọlọ́runníṣọlá ibo lẹ ti ń bá wa sọ̀rọ̀. Maryland ní Baltimore USA. láti Maryland ní Baltimore USA ẹ káàbọ̀ sórí ètò. ẹ̀lẹ́ káàárọ̀ ẹ pé ètò. ẹ ṣeun. ẹ ti ṣe jókòó lẹ́sàn-án lè béèrè lọ́wọ́ bàbá àrà ọ̀sán. ẹ béèrè bẹ́ẹ̀ bá fẹ́ béèrè ẹ béèrè. nípa ètò wọn yẹn ni àwọn programs kankan máa ń ṣe ń bí especially fíìmù wọn kan tó ń gbé jáde babaláwo l'Amẹ́ríkà. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé kí ló kàn tí wọ́n fi ṣe ẹ̀ nínú àwọn tí wọ́n kópa níbẹ̀ àárẹ̀ ìbò tí wọ́n lò bẹ́ẹ̀ bóyá àwọn ọmọ wọn náà ní ṣe máa ọmọ tó ń dàgbà sí tọ́lẹ̀ tó fi àṣà yẹn kọ́ wọn kí ni nǹkan tí wọ́n fi lọ ṣe sáyẹ́ tó fi ṣe fíìmù yẹn ní bíbáyìí. ó dà ṣáà ń gbọ́ bàbá aláàjì. ẹ ṣe gan-an wọ́n appreciate question tẹ́ bẹ̀rẹ̀ babaláwo l'Amẹ́ríkà ẹni tí ó ṣe ọmọ mi nínú ẹ̀ kò délùú Èkó rí ìlú yìí ni wọ́n bí sí àmọ́ Ọlọ́run àwọn òbí ẹ̀ lọ́wọ́ láti jẹ́ kó gbọ́ Yorùbá torí pé mi lè jí ọmọ yẹn lè jí àwọn èèyàn yóò bí pé bóyá mi mo bí èmi kọ́ ni mo bí ọdún náà ọmọ tí Ọlọ́run rán sí wa láti ṣe ìrànlọ́wọ́ láti tẹ̀síwájú nípasẹ̀ tíátà ni. dókítà ni ọmọ tí ẹ wò yẹn o ọmọ tí ẹ wò tó ṣe ọmọ bíbí babaláwo l'Amẹ́ríkà dókítà ni tó gún abẹ́rẹ́ tó dáyẹ̀ lóhùn gidi gan. ṣùgbọ́n àwọn ọmọ bíi wà nílùú yìí tí wọ́n gbọ́ tó jẹ́ pé tó bá gbé wọn wọ̀lú yìí wọ́n gbọ́ Yorùbá. àwọn bíi wà tó jẹ́ pé abisinu yìí wọ́n gbọ́ Yorùbá àwọn bíi wà tó jẹ́ pé wọ́n wà ní ẹ̀já gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n gbọ́ Yorùbá. tẹ́lẹ̀ yẹn bá dọ́dọ̀ Chinese kò sí bí Chinese sì lè tọ́ tó wà kọ́ bọ́ wọn lédè ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tó bá dọ́dọ̀ India wà kọ́ bọ́ wọn lédè ni. tòtí ọmọ tẹ́ wò yẹn kò délẹ̀ kárí o ìlú yìí ni wọ́n bí sí. ọ̀dà ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè kan wọ́n ní kí ni ẹrù tẹ́ fi ṣe babaláwo l'Amẹ́ríkà. ètò àrùn bẹ́ẹ̀ ti pé ẹ̀yà kan tiẹ̀ ṣe ó ń wù àyẹ síbi torí bílí pé bí mo ṣe dé babaláwo ló bílí pé bóyá babaláwo níbí tí ó mọ̀ pé iṣẹ́ tíátà kan ṣe babaláwo kan lè jẹ́ o. ṣẹlẹ̀ pé lóbi àfi arákùnrin pé bóyá òtè lolúwẹ̀ pé kí ló ń bọ̀ kankan kákàfẹ́ gbáyọ̀ lójú. bẹ́ẹ̀ni. àwa dé lọ sí ẹnìkan náà wá jẹ́ ẹni tó jẹ́ pé oníṣègùn ni tó wá wọ̀ lóyè. tẹ́nìkan wá fẹ́ yàn án jẹ tí wọ́n mọ̀ pé
ẹni yóò kí ṣe ẹni yọ̀ lè yọ̀ jẹ́. bẹ́ẹ̀ni ó dà. wọ́n yọ̀ jẹ́ títí nínú yíyọ̀ jẹ́ yẹn ẹni tí wọ́n yọ̀ jẹ́ náà òun náà ẹni tí ó yọ̀ jẹ́ wá bọ́ sí ọwọ́ tòun náà ó bọ́ sínú kóló títí ẹ̀. ọkàn wa wọ́n kó ní ẹ wà pé sórí wa dẹ̀bi ìṣẹ́jú kan ní. bẹ́ẹ̀ni. a lè ṣe eré ìṣẹ́jú kan ká sọ di 3 hours sọ di dídẹ́tì bí ọpọlọ bá ṣe ṣiṣẹ́ sí ni. bẹ́ẹ̀ni. láti lókè o láti sọ di babaláwo láfẹ́ríkà. ọ̀dà tó bàbá fún àǹfààní àwọn tí wọ́n àwọn kan wà tí wọ́n ń gbọ́ yín ní tí wọ́n sí lórí Facebook àbórí Instagram àbórí YouTube wọ́n ń gbọ́ yín ní orí rédíò ní Sweet FM lọ́hùn wọ́n lè fẹ́ béèrè ìbéèrè kan sí méjì lọ́wọ́ yín ẹ lè pè wá wọlé sórí +44 2035 1976 11 àti sórí +44 7555 988 739 ẹ tún lè pè lórí US number +131 520 354 98 ìyẹn fún àwọn tí wọ́n ń gbọ́ wa ní orí rédíò tí wọ́n láǹfààní láti rí àwòrán tá ń lò yìí lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n pe nọ́mbà tí bẹ́ẹ̀ bá ní ìbéèrè kan síbẹ̀ tẹ́fẹ́ bá Alhaji Rasaq Ajao tẹ́fẹ́ béèrè lọ́wọ́ wọn àbí nǹkan tẹ́fẹ́ bá wọn sọ ẹ sáré pè wá wọlé báyìí +44 2035 1976 11 tàbí +44 7555 988 739 fáyìn tó bá wà nílùú US +131 5203 5498 tó DJ Murphy sinimá babaláwo l'Amẹ́ríkà jásáré wò ìṣẹ́jú kan bẹ́ẹ̀ kó tó gba àtẹ̀síwájú sinimá babaláwo l'Amẹ́ríkà. ìrẹ́ wa ní sáwọ́ olùfà fún ọ̀pẹ̀ tí yóò máa lẹ́tọ̀ọ́ bí ọba yìí rẹ́kẹ̀ ìgbágó ẹni mi ni ó ṣe ìmọ̀pẹ̀ ẹni mi ni ó ṣe Ifá ló fún mi lọ́wọ́ ọ̀gbálẹ̀ Ọ̀rúnmìlà ló fún mi lẹ́pọ̀ ọmújọsú Ifá ló fún mi láti ibùsójú díkẹ́ wá fún ọmú rẹ bọ̀ lẹ́nu bọ́ ní pàpàpọ̀ bá sọ náà ti eré ọmọ rẹ̀ ní gbélé èrè àlọ́ wá kọ́ wá sọ láàsílẹ̀ ní bàbá mi ìrìnjọ rẹ̀ ìbájọ fọgbọ́n ẹ̀yọ fọgbọ́n olùmúlọ̀tò olùkàrà ló ṣe ààrẹ ọpọ́ ìtọ́ ọ̀run ìbá bàbá ìbáyé yìí ìbàràn bí ọ̀yọ́ tẹ̀dímọ́lẹ̀ àwòrán mọ́. òbè yọnu inú bíbí ẹrú ní pẹrú ẹ̀dọ̀ fùfù wọ̀fà ní pàwọ̀fà Ifá fún sèpie tí ó fìbínú bara rẹ̀ tán láwùjọ ẹranko ayé wíwíwí àwọn ènìyàn sọ̀rọ̀ òbè yọnu ló jáde yìí ó ń ṣèkìlọ̀ fún mi pé ká má bínú lọ́jọ́ ọdún tòní tí àwọn kọ́sítọ́mà bá wá síbí ká rọra fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ dá wọn ló ká má bínú torí pé ìlú ká wà ní kì í ṣèlú wa ìlú àwọn òyìnbó ní àfibọ̀dọ̀ bínú ṣọgbọ́n ní abá bá ti fẹ́ mọ bínú kọ́ sẹ́kẹ́ ní kọ́ mọ fokùn mi sẹ́yìn díẹ̀ tó àní bínú lónìí wọn ṣe wọn tá a bá ṣe léyìí olú ọmọ ẹ̀dínkù lu rẹ̀ sínú bí agbọ́dọ̀ mọ ṣẹ́ẹ̀kì ẹ̀wò láàárọ̀ tó ti yọ ẹ̀yin òòṣà mẹ́rìndínlógún tí ń bẹ nílẹ̀ Ẹ̀fẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o. sọ́dọ̀ olùkóso àyànná náà ikọ̀ lọ́kùn abẹ́yẹnu bí alábíyamọ́kọ́ ní ọjà màlátàrí mi gbègbègbè afẹ́jì aláàgbéyọ̀ làkì káká àfẹ́dúbọ̀ olójú sẹ́jọ́ ẹranko sáàkì sago ajá mọ́jàbí ẹni kò gbẹ́mọ lórí fẹsẹ̀ yìí wò ó jàjàjàdá lé oníbàtà sí ọ̀rẹ́ oníbàtà ní o ṣeun àbí o ṣeun olójú owó sọjọ́ ìjọ bíọ́. ẹ̀sùn òkúrò àtàrí ọ̀sùn náà rẹ̀ ọ̀rọ̀ mi ló bá jẹ rẹ̀ ó lé kakó pàtó òde ọ̀run òkú wa òkú tí ń bà ní ìjà tí ń fi ìròjà ìbá ọ. ìrísẹ̀ ẹyẹ ìyá àbí ọ̀sán ìmọ̀fẹ́ ẹ̀rù kú abẹnumú bí abẹ́ òkìtì àgbọ̀gbọ̀ gba ara ẹ̀rù gàlè ebi ń gbẹdò àwọn yẹn àpò ìyá pọ̀fẹ́ gòkè àlọ́. ìrísẹ̀
ẹ ṣeun o kọ́nà ó yẹ wá sọ́wọ́ kárí bá ti ṣe kárí ọ̀nà gbé ká kéré òkò dílé gbogbo ń ta bá fẹ́ báyìí gbogbo igi tẹ́lẹ̀kẹ̀ tí bá fún ọwọ́ dùn ó ṣe kí ni ó di dandan kó máa dún ọ̀yà ṣúgbọ́n bí. ẹ ṣeun o ẹ ṣeun o. Ọ̀tọ̀ gbogbo ara bí ó yí ọ àwọn yorùbá ti ṣe àwọn yorùbá náà gbígbà. ìwúre àárọ̀ èèyàn gbọ́dọ̀ máa ṣe tá a bá ti ṣe báyìí gbogbo tá a bá ṣe báyìí rẹ kí ni ó ṣe bí ìṣòro ẹ̀fọn sí ìdílé. ọba ti tán òfin sílẹ̀ ìwé lónìí ọgbà búrọ́ọ̀sì lọ ọlọ́ra pálí eléyìí wá pálí àmì rẹ yọ bẹ́ẹ̀ mọ́ àbẹ́lẹ̀ ti pọ̀jù ẹ gbọ́dọ̀. tó torí àkókò wa díje kò gbọ́dọ̀ àkàkúrò sinimá tí ẹ wò lójú ìwòran yìí òun náà ni babaláwo lamẹ́ríkà láti ọwọ́ Alhaji Rasaq Àràọ̀sán pẹ̀kú ẹ̀lẹ̀ ara tí wọ́n dá nínú sinimá babaláwo lamẹ́ríkà òun náà ni ẹ ti rí yẹn ẹ ní ṣókí baba ẹ sáré bá wa ka àwọn sinimá tó kù tó jẹ́ tuntun tó jáde àwọn ilé tó jáde ẹ kàn bá wa sọ àkórí rẹ̀ ẹ kàn bá wa kà wọ́n fáwọn èèyàn torí àwọn èèyàn tí wọ́n àwọn yìí tó ti jáde ẹ kàn bá wa sọ àkórí wọn. Amẹ́ríkà ti jáde ìwé ìgbélú ti jáde tó l'Amẹ́ríkà ti jáde Oyi ó ti jáde How Did I Get Here náà ó ti jáde àwọn tó ti jáde nìyẹn. ó dáa fún àǹfààní ẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nílé bàbá wa Alhaji Rasaq Àjàó tí ó gba ayé mọ̀ sí Àràọ̀sán pẹ̀fú ẹ̀lẹ̀ àwọn ni a ti jọ ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ wò láti àárọ̀ tó tẹ́ bá ní nǹkan méjì sí mẹ́ta tẹ́ fẹ́ bá wọn sọ ẹ lè pè wá sórí àwọn ẹ̀rọ tí a pè lẹ́ẹ̀kan yẹn kó tó di pé wọ́n kúrò lórí ètò yìí ẹ ṣeun gbogbo àwọn èèyàn pátápátá tí wọ́n wò yín ni wọ́n ń kí yín bàbá lóríṣiríṣi ibi ni wọ́n ti ń wò yín ní gbogbo ìlú lọ́hùn wọ́n wò yín káàkiri àgbáńláyé àwọn ti Australia ń wò yín àwọn ti Philippines àwọn ti Cairo àwọn ti Nàìjíríà àwọn ti UK l'Amẹ́ríkà lọ́dọ̀ yín lọ́hùn náà wọ́n ń kí yín pé ẹ kú atótónu pé ẹ kú iṣẹ́ takuntakun tí ẹ ń ṣe tó kí ni káwọn èèyàn máa retí àwọn sinimá wo ló ń bọ̀ lọ́nà káwọn èèyàn máa retí. so adúpẹ́ ní ọwọ́ lọ́wọ́ ọba àwọn àgbà kan bí sinimá tó ń bọ̀ lọ́nà sí àrẹ̀mọ́ya ayé tó ń bọ̀ lọ́nà. àrẹ̀mọ́ kílẹ̀ pé. inú jìn inú ẹ̀dá jìn. inú jìn. inú jìn pọ̀ lọ́nà gbogbo èèyàn tó bá wo fíìmù ọ̀hún ẹ tó wọ̀ ní kẹsì mú akáṣífù dání láti lu omijé kẹwọ́ ẹ̀kọ́ kọ́yàn inú jìn ó pọ̀ lọ́nà. ẹ já sáré gbà pé kó tó di pa lọ. hello dikola. hello. orúkọ yín ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀. Abíọ́lá Akínyẹmí ni mí o mò ń bá yín sọ̀rọ̀ láti Philadelphia. láti Philadelphia. ọ̀rẹ́ tí ọ̀rẹ́ wa pẹ̀fú ẹ̀lẹ̀. àwọn náà ń gbọ́ yín. hello bàbá wa. Alhaji ṣe wà ń bẹ̀. adúpẹ́ o ẹkú ọjọ́ mẹ́ta. àwa nìyẹn o sẹ́yìn náà wà lálàáfíà o. adúpẹ́ ikú wọn lè yàn mọ́ o. ọ̀rẹ́ Yétúndé wù mí láyé adé àlò. ẹ rò pé adúpẹ́ jálàáfíà làwọn ọmọ. ẹ yí nǹkan tí ẹ fi ń gbọ́ wa ẹ yí sísàlẹ̀ kẹ́ lè gbọ́ wa kẹ́ lè ráyè gbọ́ dáadáa màmá nǹkan tẹ́ fi ń gbọ́ wa yí sísàlẹ̀. pẹ̀lẹ́ jálàáfíà lẹ́wà àwọn ọmọ mi ń kọ́ gbogbo. àlàáfíà lọ́wọ́ o àlàáfíà gbogbo léwà o. tó ìlú ayọ̀ làwọn máa gbọ́ o. ẹ ṣeun màmá wa ẹ ṣeun màmá Abíọ́lá Akínyẹmí ló pè wọlé láti Philadelphia lọ́hùn tí wọ́n ń kí bàbá wa tòkúrò tẹ kó lórí ètò
ìmọ̀ràn wo lẹ ní fún àwọn tó jẹ́ wípé àwọn náà fẹ́ dàbí tiyín bàbá tó jẹ́ pé àwọn náà ní tálẹ̀ǹtì eré orí ìtàgé àmọ́ wọn mọ bí wọ́n ṣe lè rìn àwọn náà fẹ́ dàbí tiyín ẹ sáré gbà wọ́n nímọ̀ràn ní ṣókí bàbá. tó etí èèyàn kan tí mo máa gbàgbà kí èèyàn ní pé kí ọlọ́run kí wọ́n ní focus lórí iṣẹ́ tí wọ́n bá ń ṣe ṣẹ́ni tí ẹ̀dá bá ní focus lórí iṣẹ́ tó bá ń ṣe yẹ focus tó pé mo fẹ́ di nǹkan báyìí o kó dẹ̀ ní láàníyàn kó o fẹ́ dì kó wá máa ṣiṣẹ́ takuntakun no matter any problem tó bá ní kó fi sọ́kàn pé nǹkan tí mo fẹ́ ṣe ní focus kó dẹ̀ máa ní. kéèyàn ní àfojúsùn tó dára. kéèyàn ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ìtẹríba pẹ̀lú àwọn tó wà bẹ́ẹ̀ àwọn tó wà bẹ́ẹ̀ tí wọ́n ti fojú rí ogun tí wọ́n ti jà ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbàdúrà kó lọ tajà yẹn kó fojú rí tí ò dáa kó bá bàa sáfò bẹ́ẹ̀. bàbá ẹja sáré gbà pé láti ìlú UK. hello orúkọ yín bolẹ̀ ti ń sọ̀rọ̀. orúkọ yín bolẹ̀ ti ń sọ̀rọ̀. Kẹ́hìndé láti Amẹ́ríkà. Bàbá ń gbọ́ yín o. Mo wá bẹ́ o. Hello. Hello sir. Hello mo dá yín lóhùn. Mo dá yín lóhùn. Kẹ́hìndé ló ń sọ̀rọ̀ láti Amẹ́ríkà. Ẹ̀lẹ́ o èjì ara ìsokù. Ọbẹ̀ tí sẹ́yìn lórí kí ọmọ ọ̀tọ̀ ní sẹ́yìn lẹ́lẹ̀. Èjì yẹn bá dírì bá jójójó èjì yẹn bá dé bá yọ̀yọ̀yọ̀ ọba ajá mọ́lá kan lójú ogun sẹ́yìn sọ̀rọ̀ lọ́sọ̀ àgbọ̀yàjá ayé tọ́fà dárúgbó kó parúgbó ẹ̀mú òṣòro lọ́lọ́ ọmọ ẹ̀ṣọ́ ta gbókè ìwé kò só gba àgbálẹ̀ lọ ó ti tó àrọ́jọ́ solókùn bí àgbò mọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ béèrè yín lọ́wọ́ bàbá. wọ́n ní ìbòlẹ́ tí àwọn ti lè rí àwọn fíìmù yín rà. most fíìmù wa tẹ bá lọ sí gbogbo àwọn African shop tó wà ní agbègbè ẹ máa rà. No, North Carolina làwa wà. wọ́n náà wà ní North Carolina lọ́hùn. ẹ lókè ẹ lọ sí bóyá ìbákà àbí ní àwọn YouTube kọ̀ọ̀kan tó ń bọ́ lò Naija ẹ kàn máa sọ pé ẹ máa fi owó wò náà ní owó pọ́kú lẹ́dẹ̀ẹ́ lẹ́ máa fi wò láti mọ oríṣiríṣi yóò bá bọ̀ tẹ́ bá fẹ́ wò fẹ́. ṣùgbọ́n láìpẹ́ yìí gbogbo production tó bá ti wá lọ́tọ̀dọ̀ àrà ọ̀sán ẹ̀rọ máa rí polówó ẹ̀ láti àrà ọ̀sán TV ẹ̀rọ máa rí wò láìpẹ́ yìí lágbára Ọlọ́run bá. ó dáa alàgbà láti Amẹ́ríkà yẹn ṣeun òun náà lẹ ti gbọ́ yẹn wọ́n ní kẹ́ ẹ lọ subscribe lórí Ìbáká TV àbí YouTube wọ́n ní ẹ rí àwọn àwòrán wọn wò torí àkókò wa bàbá ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn wa tí wọ́n wò yín tí wọ́n ń gbọ́ yín pátápátá kẹ́sì kí wọ́n pé ẹ ti fẹ́ mọ́ lọ lórí ètò. àmọ́ kí n tó lọ kí n kọ́kọ́ ṣe ìṣẹ́jú kan dákọ̀ ẹ má bínú olóòtú fún ìyá wa ẹ̀gbọ́n wa ìyàwó ẹ̀gbọ́n wa tí ó jáde láyé wọ́n pè ní ìyá Kíkẹ́ ìyàwó bàbá Ládàlú tí ó jáde láyé kí Ọlọ́run fi ọ̀run kẹ́. Ọlọ́run dẹlẹ̀ fún wọn. wọ́n ní orí ẹyẹlé o ìwé ẹyẹlé o jíṣẹ́ fún wọn lọ́rùn o pélé ayé dùn bá wà mọ́ o. Ọlọ́run fi ọ̀run kẹ́ wọn. Ọlọ́run fọ̀run kẹ́ wọn. ní agbára Ọlọ́run ọ̀sẹ̀ táwọn àyè náà máa ṣe wọ́n. Ọlọ́run dẹlẹ̀ fún wọn. lórí ìdáwà gangan àwa àti àwọn èèyàn mélòó kan náà à ń lọ sí Naija anytime from now àbàwọ̀ àti Naija láti bá wọn ṣe apẹpẹ láti ṣe ìsìnkú ẹnìyẹn because bàbá wa tí ó kú tí ìyàwó wọn tí ó kú tí à ń sọ̀rọ̀ yìí ọkọ wọn òní gómìnà Tampa nílùú Amẹ́ríkà kí èmi tí mo sọ̀rọ̀ àṣàkàkà tí mo jẹ́ dẹ́bùtì wọn ìjọba tíátà káfàtà Ọlọ́run ní jẹ́ ká fi wé ẹ̀ sọ fún gbogbo wa. àṣẹ Èdùmàrè kọ́lọ̀ ọba kó dẹlẹ̀ fẹ́yàn re kí ọdún kó jìnnà síra. bàbá ìbéèrè kan sáré wá tí wọ́n tẹ̀mí wọlé nìsín wọ́n ní ṣé ẹni ẹgbẹ́ òṣèlú nílùú Amẹ́ríkà ti pé bí wọ́n fẹ́ darapọ̀ mọ́ yín bó o ní àwọn ò ṣe darapọ̀ mọ́ yín bó o ní wọ́n ṣe lè kàn sí yín. ṣé ẹgbẹ́ abiláyè ti fún wọn ní àgọ́mìnira ìpè àbí ẹ máa ṣe. ẹ jù síta ẹ ju aago yín síta.
àwọn ọlọ́wọ́ bọ́tìnì wa ẹ̀jọ̀ ẹ sáré bá wa tẹ̀. plus 442. bàbá ẹ pè díẹ̀ plus 1 plus 1 917 442 442 5005. 5005 lẹ́ẹ̀kan sí ẹ bá wa pè 917 plus 1 917 442 5005. 5005 ẹ sì tún lè bá wọn sọ̀rọ̀ náà lórí Facebook náà wọ́n á dá yín lóhùn. ẹ ṣeun bàbá ẹ bá ẹ dúpẹ́ lọ́wọ́ aláṣẹ My Sweet FM nílùú London tí wọ́n fún wa ní àǹfààní yìí. kí tó bọ́ lọ mo fẹ́ sáré sọ ọ̀rọ̀ kan sí méjì ẹ̀yin tí ẹ ṣe agbátẹrù iṣẹ́ yìí iléeṣẹ́ yóò ní jóná àṣẹ Èdùmàrè ìjọba yóò mọ̀ lọ àṣẹ Èdùmàrè àmọ́ ẹ fún mi ní àṣẹ kan tẹ̀lé tó fún mi ní òye láti ṣe àwọn tí ó bá pè wọlé áfà wákàtí kan tí wọ́n bá pè wọlé tá a bá ti kúrò lórí aago tá a bá pè wọlé ó ní ìpolówó òun làgùn mò bẹ́ẹ̀ ni ẹ bá wa dòwò pọ̀ nínú owó tẹ ẹ bá san bóyá £50 lẹ́sàn ní o $200 lẹ́sàn ní o €50 lẹ́sàn ní o 50% àbá tó bá pè wọlé nínú 1 hour tó bá pè wọlé bẹ́ẹ̀ èyí tó bá kù àtàrà ọlọ́run kà tí wọ́n bá pè wọlé bẹ́ẹ̀. èèyàn mẹ́rin lẹ fún láǹfààní ìbáwa. èèyàn kò fẹ́yàn mẹ́wàá láǹfààní. èèyàn mẹ́wàá tó ẹ jẹ́ kí n gbé sí afẹ́fẹ́ àwọn bàbá wa ní ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa ẹni ńlá ló ṣe òun ńlá ẹni abáràbà ní bàbá wọ́n ní ibikíbi tó wù kẹ́ ti mọ́ gbọ́ wa bẹ́ẹ̀ bá wá ṣe ìpolówó ọjà yín ní My Sweet FM wọ́n ní àwọn ò san ìdajì oye owó tó yẹ kẹ́ ẹ san wọ́n làwọn fún èèyàn mẹ́wàá ń bẹ̀ èèyàn mẹ́wàá ni àwọn fún ní àǹfààní yìí tí ó bá pè wọlé lẹ́yìn ìgbà tí a bá ti parí ètò bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà yín ní My Sweet FM wọ́n ní àwọn ò san ìdajì owó yín tó yẹ kẹ́ ẹ san bó bá jẹ́ £100 ni bó jẹ́ £200 ni wọ́n ní àwọn ò san ìdajì rẹ̀ àǹfààní tí bàbá fún yín nìyẹn o ẹ ṣeun adúpẹ́ fún orú àǹfààní tí ẹ fún àwọn èèyàn wa yìí. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ màmá Abíọ́lá Akínyẹmí láti Philadelphia àwọn ni wọ́n pè yín wọlé lẹ́ẹ̀kan àwọn náà wà lára àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn wa lórí ètò yìí. màmá wa Abíọ́lá Akínyẹmí. Abíọ́lá Akínyẹmí ẹ ṣe ẹ bá lù yóò mọ̀ ọdún. àṣẹ Èdùmàrè. àdúrà méjì débi bá dé àkọ́kọ́ ni pé iṣẹ́ tẹ bá ṣe láàárọ̀ tẹ bá ṣe lọ́sàn-án èyí lẹ máa jẹun ẹ̀. àṣẹ Èdùmàrè. àṣẹ Èdùmàrè. àdúrà ńláńlá ni. àṣẹ Èdùmàrè. lágbára Ọlọ́run gbogbo tẹ bá fẹ́ Ọlọ́run á fàṣẹ sí. àṣẹ tí ẹ bá fẹ́ Ọlọ́run á bùkún. àṣẹ Èdùmàrè. adúpẹ́ nítorí pé a pè yín ẹ jẹ́ wa bàbá ṣe dáwà tún pè yín gbà mí ṣe ẹ̀ dẹ̀ wa lóhùn. mo jẹ́ bá jọ lẹ́tọ̀ náà ni èmi lẹ́yìn ẹ̀yìn lèmi àjọ lẹ́tọ̀ ní gbogbo gbàtẹ́ bá pè wá báyìí àti ìṣètàn tá a bá ní wá. ẹ ṣeun adúpẹ́ o àjíǹde ara ò mọ̀ jẹ́ bàbá ẹ bá wa kí gbogbo ilé pátápátá ó dàbọ̀. ire lójú owó ire lójú wa ó mọ̀ rí pátápátá. mi kẹ́lẹ́lúyẹ̀ torí mo jẹ́ dúdú. mo dúpẹ́ mo. tó dákòókò wa lórí ètò yìí lónìí ẹ já sáré lọ síbi ọ̀rọ̀ ìṣítí nítorí àròjọ mùsùlùkùn ṣe mọ̀ pé àlèṣe àmọ̀sán náà bó ṣe nǹkan méjì mẹ́ta ká sáré fi bára wa sọ̀rọ̀ lórí ètò. gbogbo ilé pátá mo kí yín ẹ̀mọ́ kó àfìdíbalẹ̀ níbẹ̀ ń ọ̀rọ̀ ìṣítí yín náà ló gbòde tó aláràgbà yìí dá fún gbogbo ọmọ aráyé ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó sì tún dání lẹ́kọ̀ọ́ lórí ìgbésí ayé ọmọ ènìyàn ètò alálùbáríkà tí ń gbàsà àti ìṣe Yorùbá lárugẹ káàkiri àgbáláyé gẹ́gẹ́ bá a ti mọ̀ pé Yorùbá ló ní ká sọ̀rọ̀ ká pakò mọ́ òkun yọ Yorùbá ló ní ká pọ́n ní ilé pé lẹ́wà èdè ẹ dákun ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ara wa ètò náà máa ń wáyé ní gbogbo ọjọ́ Ajé
láago 3 ọ̀sán tilẹ̀ nàìjíríà tí sì tún máa ń wáyé láago 2 ọ̀sán tilẹ̀ United Kingdom o lórí 97.5 Sweet FM náà ni látọwọ́ ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ọmọ lójú Elédùmarè náà ni mo ń ké sí ọkùnrin takuntakun tí ń ṣiṣẹ́ akin ọmọ Ìjẹ̀ṣà tó kúrà lú olóbì ìka àjẹfọ́ra ń di àlọ́mú ẹbẹ́yìn lọ́mọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ẹ̀yìn lọ́mọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà orídìí ìsáná ilé lọ́mọ ẹ̀rú ọwọ́ àyín tí ìmúnáró oko tẹnigbọ́lá nìyí ọmọ adúrówòjé nímọ̀ ọ̀dẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀ lóbi yìí bá wọn sọ̀rọ̀ níjẹ̀ṣà ẹ̀tẹ́ tí bẹ́ẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ́ gbé tòótá wa etí tẹ́ ẹ fi ń gbọ́ wa onídìí àbùkù nìkan yín ẹ̀ nídèrú ẹ̀yìn ètò ọ̀rọ̀ ìṣítí yín náà ni ẹ mọ́ gbọ́. Ètò yẹn tún ti dé ilé lóko kájọ gbọ́ takọtabo bó ti yá ọmọ. tó gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a lè ṣe ká mọ̀ bára wa sọ ọ̀rọ̀ ìṣítí náà fún ìwọ̀nba àkókò díẹ̀ tá a níyì ká sáré fi bára wa sọ nǹkan méjì mẹ́ta. àwọn ìgbà kan ń bẹ tó jẹ́ wípé inú abí ni àwọn àsìkò kan ń bẹ tó jẹ́ wípé ọ̀rọ̀ máa ń bọ́ sódì lára ẹni bẹ́ẹ̀ ni àwọn àsìkò kan sì wà tó jẹ́ wípé yóò fẹ́ ṣe bíi wípé kò wà ní ìdákẹ́rọ́rọ́ àsìkò yìí ni ẹnikẹ́ni lè wá bá ọ tí yóò wá ṣe nǹkan tí o ò nífẹ̀ẹ́ sí èyí sì lè fa kí ẹ̀dá ṣìṣe tàbí kó ṣe ọ̀rọ̀ sọ àmọ́ tó o bá wá ṣìṣe tàbí tó o ṣe ọ̀rọ̀ sọ ńkọ́ nǹkan burúkú lè ti ẹ̀yìn rẹ̀ jáde èyí kò sì lè bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan mu ó sì lè bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ṣèrántí wípé bí a bá da omi sílẹ̀ kò ṣeé kó mọ́ bí a bá da ọ̀rọ̀ sílẹ̀ kò ṣeé ṣàmọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni nǹkan tí mo fẹ́ bá ọ sọ lónìí ìwọ olùgbọ́ ọ̀rọ̀ yìí ṣọ́ra fún ọ̀rọ̀ tó ti ẹnu rẹ jáde ṣọ́ra fún àwọn nǹkan tó o máa ń sọ nígbà tí inú bá ń bí ọ lọ́wọ́ rántí wípé bó o bá sọ̀rọ̀ méjì mẹ́ta lára yóò bá ọ pé bó o bá sì sọ 10 ogún ni wọn yóò pé. kíyèsí àwọn nǹkan tí mo fẹ́ sọ kíyèsí àwọn nǹkan tí mo fẹ́ ṣàlàyé rẹ̀ fún ọ yìí àwọn ìgbà àti àkókò tó o ní láti dákẹ́ àwọn nǹkan tí wọ́n lè ṣe fún un tó jẹ́ wípé kò sí ṣe kò sáì ṣe ju pé kó o dákẹ́ lọ àsìkò tó o bá ń bínú lọ́wọ́ gbìyànjú kó o dára rẹ lẹ́kùn láti dákẹ́ nítorí ọ̀rọ̀ tó o bá sọ lásìkò náà ọ̀rọ̀ náà lè ṣe àkóbá fún ọ lọ́jọ́ iwájú tó o bá rí wípé o ní ẹ̀rí àrídájú lórí nǹkan kàkà tí o fi máa sọ èyí tí ojú rẹ kò rí rárá gbìyànjú láti pa ẹnu rẹ mọ́ nítorí gbogbo nǹkan tó o bá sọ lákòókò náà ni wọ́n wá padà tún lò fún ọ. ó mọ̀ gbọ́ ṣèbí wọ́n ló sọ bẹ́ẹ̀ ṣèbí wọ́n ló sọ pé o wí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ara àsìkò tó yẹ kó o dákẹ́ ni àsìkò tí wọ́n bá wá sọ fún ọ pé nǹkan ṣẹlẹ̀ tàbí lágbájá sọ báyìí tàmẹ̀dó sọ báyìí ìwọ ti kálára rẹ kò tí ì dé ibi tí nǹkan ti ṣẹlẹ̀ tàbí kó fi ti ara rẹ gbọ́ wọ́n ní náà ló ń gbọ́ kò sí ṣíṣe kò sáì ṣe fún ọ ju wípé kó o dákẹ́ kí wọ́n bá má padà wáyé ọ̀rọ̀ tí kì í ṣe tiẹ̀ lé ọ lórí tó o bá mọ̀ wípé ọ̀rọ̀ rẹ a tètè mọ̀ bí àwọn èèyàn nínú tàbí tó o mọ̀ wípé bó o bá sọ̀rọ̀ ẹnìkejì rẹ lè mọ̀ rí ara rẹ. nǹkan tí mò ń sọ wípé bó o bá sọ̀rọ̀ kan ẹnìkejì lè mọ̀ rí ara gba ọ̀rọ̀ rẹ sí nítorí wípé
oníkálukú ló ní bí a ṣe máa ń gbọ́ ọ̀rọ̀, oníkálukú ló ní ọgbọ́n tirẹ̀ lórí. Ìbá dára kó o dákẹ́ ọ̀rẹ́ mi. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, gbogbo ló ní àsìkò tirẹ̀, àsìkò tó yẹ kó o sọ̀rọ̀, àsìkò tó yẹ kó o tẹ́tí sílẹ̀ kó o gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Jẹ́ n gbà ọ́ níyànjú, má ṣe sọ̀rọ̀ lásìkò tó bá yẹ kó o dákẹ́, kó o fi etí sílẹ̀, nítorí wípé ọ̀rọ̀ tó o fẹ́ sọ lè jẹ jáde nínú nǹkan tí ó yẹ kó o gbọ́. Àsìkò tí àdánwò bá dé bá ni, tó bá dé bá láti tan ìmọ́lẹ̀ sí ohun tó o bá jẹ́ mímọ́, tàbí tí wọ́n bá ní kó o wá fi ẹ̀ṣẹ̀ ṣe yẹ̀yẹ́ nítorí pé ìwọ fúnra rẹ̀ o lè ti bẹ̀ ṣubú sínú ẹ̀ṣẹ̀, tàbí kó o rú òfin èyí tí ó léwu gidigidi. Má bá wọn fi ẹ̀ṣẹ̀, má bá wọn fi ṣe yẹ̀yẹ́. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, o lè sọ ọ̀rọ̀ kan èyí tó jẹ́ wípé ní ìgbẹ̀yìngbẹ́yìn tàbí tó bá yá, ìwọ fúnra rẹ̀ lè padà kó wá kábàámọ̀ rẹ̀ wípé kí ló tiẹ̀ sọ èyí fún ná, kí ló dé tó o fi sọ. Ó lè jẹ́ láwùjọ ni, tàbí kó jẹ́ láàárín àwọn ọ̀rẹ́ rẹ̀. Kíyèsí ọ̀rọ̀ sísọ, kíyèsí nǹkan tó bá ń jáde láti ẹnu rẹ̀. Àṣírí ṣe pàtàkì, ó ṣe kókó. Fi ìpamọ́, gbìyànjú láti pa ẹnu rẹ̀ mọ́, nítorí orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ á máa jẹ́ kí iyì ẹni kó dínkù láwùjọ. Èyàn bó bá bẹ̀rẹ̀ sí ní pa irọ́. Wọ́n wá máa fi ojú yẹpẹrẹ máa wo ẹni tí wọ́n ti ń rí bí ẹni iyì tẹ́lẹ̀ látàrí ọ̀rọ̀ tí kò yẹ kó sọ, èyí tí ó ti ẹnu rẹ̀ jáde. Ó mọ̀ gbọ́ pé bọ̀dá yẹn disappoint mi ṣá, nítorí wípé ó dá sí ọ̀rọ̀ tí kò yẹ kó dá sí, ó sọ nǹkan tí kò mọ̀ nípa rẹ̀. Àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ wípé tó o bá sọ wọ́n, àwọn èèyàn lè gbà sódì. Kì í ṣe nǹkan tí ìwọ rò lọ́kàn tirẹ̀, ṣùgbọ́n látàrí wípé bó o ṣe sọ jáde. Rántí wípé oníkálukú ló ní bí wọ́n ṣe ń gbọ́rọ̀ àti bí wọ́n ṣe ń tú ọ̀rọ̀. Àmọ́ tó bá rí wípé nǹkan mìíràn ni àwọn èèyàn ń ro ọ̀rọ̀ rẹ sí, ó dára kó o dákẹ́ láti yẹra fún èdè àìyedè tó sì lè fa ariwo tí yóò di wàhálà tàbí ìjà. Ọ̀rọ̀ lọ́rọ̀ tí wọn kò pè ọ́ sí, èyí tí kò kàn ọ́ tí wọ́n ní kó wá dá sí, ìyẹra fún un. Fi ètè rẹ lórí ètè, jẹ́ kí ètè rẹ kó bo eyín rẹ mọ́lẹ̀ lẹ́nu rẹ. Má fi lọ̀ mí ń dá sí. Wọ́n jà nílé kejì, ṣó wá kàn ọ́ bí? Rántí pé awòlú má tẹ́, ìwọ̀n ara rẹ̀ náà ló mọ̀. Ó dára kó gbé ẹnu rẹ dákẹ́. Ọ̀rọ̀ lọ́rọ̀ kò ní di tiwa pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ọmọlẹ́jọ́ Olódùmarè, mo sọ tèmi náà, jẹ́ mẹ́nu dúró. Nítorí àkókò wa, a mọ̀ sọ yòókù lọ́jọ́ mẹ́jọ. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò mà ní diwọ́ tiwa pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba àbí Èdùà. Ó yá, jẹ́ n gbélé sókè náà. Ẹ̀bẹ̀ kan tí mò ń bẹ lọ́wọ́ ọba àmì Èdùà. Káyé má ṣe mí, ká má ti bí ẹnu mú mi. Mo kí sísítà mi Amusat Azeez Abiola, màmá gèlè àlejò wa ní ìjẹ́jọ́ náà nìyẹn. Olúwatóyìn Ọlọ́run fún mi kẹ́, Fúnmiláyọ̀ Lápísí, gbogbo ẹni tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò gbogbo yín pátápátá ni mo kí. Júmi ọmọ ọlọ́pẹ́ Brown. Àdúrà táwọn ìgbà sọ́bọ̀ Elédùmarè náà ni wípé káyé má ṣì wá, kó má ti bí ẹnu mú wa. Kíyèsí àwọn ọ̀rọ̀ tí mo bá ẹ sọ, fi sọ́wọ́ òsì rẹ kó mọ́ bàá fi jẹun. Bọ́bá sọ wípé
onítọ̀hún sọ gbá ó sọ àwo má jẹ́ kí wọ́n mú tiẹ̀ ń bẹ̀ nítorí ó léwu gidi. lábẹ́ aláṣẹ olùdarí My Sweet FM ni mò ń kí gbogbo wa náà pé ẹ kú àtàárọ̀ ẹ kú gbádùn ètò yìí àròjọ musolókùn mú ìbá aládẹ̀yìndé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò ẹ̀ṣẹ̀ àìsíwọ̀ lóyún kẹlẹ̀ rí wò gbogbo ẹ̀yin tẹ́ pẹ́kẹ́ tó dé kẹ́ tó darapọ̀ mọ́ wa lórí ètò ó yẹ ẹ̀ṣẹ̀ àìsíwọ̀ lóyún pàápàá ọ̀rọ̀ ìṣítí tá a ṣe lónìí àti àlejò wa pàtàkì tá a dúró sórí ètò. kí n má dá spirit yín rárá ẹ jẹ́ kí n pélé kí n mọ̀ fi dágbére fún ẹ̀yìn èèyàn wá torí a ti fẹ́ mọ́ lọ náà nìyẹn. ó yẹ bá mi mú jó mi lásọlásọ rere lò sọsọsọ bèrè mi alábí Pasuma kì í gbọ́lá fújì generation exponent tó látún gbégbé nírè nípẹ̀jọ Amẹ́ríkà náà màmá rere. ìjẹ́ mọ̀ bìkan ń da sáílẹ̀ agodo lọ́hùn. màmá rere. ìyá rẹ̀ ní Amẹ́ríkà náà màmá rere o. ẹ wá polówó ọjà yín lórí ètò bẹ́ẹ̀ bá dùn kan tí Alhaji Rasaq Àràọ̀sán sọ lẹ́ẹ̀kan wọ́n léèyàn mẹ́wàá àkọ́kọ́ tó bá kọ́ wá polówó ọjà lórí ètò yìí wọ́n láwọn rẹ́dì láti san áàfù rẹ̀ wọ́n làwọn ò san ìdajì rẹ̀ lọ́wọ́ ara wọn ẹ̀yin náà kẹ́ ẹ san ìdajì èèyàn mẹ́wàá àkọ́kọ́ tó bá kọ́kọ́ pè mí lẹ́yìn ìgbà tá a bá parí ètò yìí bẹ́ẹ̀ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí náà abẹ́ tí ẹ fẹ́ gbétò yìí lárugẹ fẹ́ ràn wá lọ́wọ́ ẹ kàn sí wa bẹ́ẹ̀ bá ti inbox mi nínú Facebook àdáyín lò ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ wa ní Sweet FM lórí rédíò lọ́hùn-ún. èèyàn mi bọ́ ni wọ́n sá mọ́ sáńgbó. àwọn nọ́mbà tẹ́ ẹ lè pè bẹ́ẹ̀ bá fẹ́ dá sétò yìí ẹ fẹ́ ràn wá lọ́wọ́ lórí ètò ẹ jẹ́ ń pè fún yín. wọ́n pa ẹ̀ lọ wọ́n ṣe jọ́ pa ẹ̀ pa. ẹ pè +44 20 owó ọwọ́ ẹ̀ náà sá mọ́. 35 19 7611. àkọwé ẹ̀ náà máa tán o èèyàn mi kò ní bẹ́ẹ̀ lóhùn o kí ìyá ẹ̀ máa ṣe wọ́. sísítà mi Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀ Babalẹ̀ láti Jámánì ẹ pẹ́ díẹ̀ kẹ́ ẹ tó dé àwọn ẹṣẹ́ àìsíwọ̀ mi. ìpínlẹ̀ láéláé gbá mi lẹ́jọ́ ọ̀tún kí n lò sí sí. ó ṣàmọ̀ pé mi ò lágbára alágbára fún mi kó má bá rìgírẹ́tò. Amẹ́ríkánà ni àwo tí mò ń lò yìí látọwọ́ Alhaji Jíbọ́lá Pasuma Wonder. fún mi kó má bá rìgírẹ́tò. sátidé tó bá máa dára jímọ̀ sára tí mọ̀ gbogbo Sunday tó bá máa fi náà. sátidé sára tí sátidé sára. bẹ́ẹ̀ bá nìkan méjì sí mẹ́ta tẹ́ ẹ fẹ́ bá èmi gangan lára sọ màá fún yín nọ́mbà tẹ́ ẹ lè tẹ̀ mí sí lórí WhatsApp ní o ẹ pè mí sórí WhatsApp àbí kẹ́ inbox mi lórí Facebook. sátidé sára tí sátidé sára tí. mo kí sísítà mi Àtinúkẹ́ Bùnmi Olúwa yóò ṣe alátìlẹ́yìn tiwa náà ni wọ́n lórí ètò yìí. lọ́jọ́ ẹni bá rẹ̀ o. mo kí màmá mi ọpẹ́ mi. Onífádé Ògúnkẹ́yẹdé Ayan the first mo kí yín gbogbo UK lọ́hùn Ayan Ọ̀túnba Wahid Nurudeen Olóyinká mo kí yín alátìlẹ́yìn tiwa náà ni wọ́n Olúyọ̀mádé MC ẹ̀gbọ́n mi láti Philippines lọ́hùn mo kí yín Fasilat Adétutù Okùn Adé. wọ́n sọ mí kì í sọ èso mc kọ́nà ó ọ̀lùmọ́nà àti àrà ọlọ́mọdé ìwọ̀ òjò wọ́n kí pọ́ńdà sí ní wọ́n dẹnu. mo ní bẹ́ẹ̀ bá fẹ́ bẹ̀ mí gangan sọ̀rọ̀ fúnra mi ó yẹ pè mí sórí +44. àwọn dáùdì Thomas kan. 7440. wọ́n wá sọ pé kò ní pẹ́ tán. 72. mo wá bí wọ́n. 1923. ẹ lè inbox mi ẹ lè fún mi ní WhatsApp náà bẹ́ẹ̀ +44 744
0721923. Tọ́sẹ̀ kejì ọwọ́ lẹ́nu níbẹ̀ mọ́ra o, yóò fi ọwọ́ lábàkà. Èmi á fún ọ lè dìde o. Màmá Fúnmiláyọ̀ Ọlábísí mo kí yín. Àlàbẹ́. Ṣàlàáfíà lẹwà gbogbo ilé ńkọ́. Ọmọ nísà rẹ̀ pẹ́tẹ́. Táíwò Olúwaṣeun John Polo. Ajá brọ́dà o. Tó ká mọ dádúró lórí ètò yìí. Òṣèbọ̀ lọ́run lókè ní gáàjì yóò gbà ní. Ètò kan tó ń bọ̀ ní ọjọ́ mẹ́jọ. Ọjọ́ àìkú ni kí n pè é. Ọjọ́ Sunday tó ń bọ̀ lọ́hùn. Ètò amúlùdùn ni. Èmi ọmọ lójú Olódùmarè. Pẹ̀lú Mistura Asúramú. Sáàkì ló ní gbọdọ̀ gbọ́. Gbajúmọ̀. Babalókè ló ní gbọdọ̀ gbọ́. Òṣèré tẹ́ ẹ mọ̀. Tí wọ́n pè ní Miss T. Láàjọmọ̀ tukọ̀ ètò náà amúlùdùn. Ọlọ́run tó ṣe ìyanu pé tí. Ní Sweet FM náà ní ọjọ́ àìkú ni. Tàbí lóde. Agogo 4 ní UK time. Ago 5 Nigerian time náà ní lọ́wọ́ rọ̀lẹ́. Bàbá dàgbà mo fẹ́ máa folókè. Ẹ tún mọ blọọkì olówó rẹ̀ bó bá ṣe ń lọ. Tèmi gangan. Agbéṣetá agbére ìdáró. Alùkóró ṣetá alùkóró ilé ìgbésùn. Lẹ́kẹ̀lẹ̀kẹ̀ mi ṣe tọ́ba ìmúre ilé ìkẹfún. Ká pàdé lọ́jọ́ mẹ́jọ láyọ̀ àtàlàfíà. DJ Murphy. Òun lọ lọ́wọ́ bọ́tìnì mi. Obìnrin tí a jọ ṣètò lẹ́yìn pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín mo kí yín o. Etí tẹ fi ń gbọ́ wa ò ní di. Ojú tẹ fi ń wò wá náà ní fọ́pẹ̀ láṣẹ Ọlọ́run Èdùmàrè. Ìyókù tó dọjọ́ mẹ́jọ lọ́dọ̀ Ọlọ́run ọba mi ìdùà. Àtúnjọ ọmọ ìpàdé ọmọ lójú Olódùmarè lórúkọ tèmi. Bàbá ọ̀rọ̀ ìṣítí yín náà ni. Ó dàbọ̀ ó tún dìgbà kan náà. Torí ó ti wà látẹ̀tẹ̀ ká ṣe ló ń bẹ ní sẹ́yìn bẹ́ẹ̀ náà ni yóò sì máa rí. Ìgbà gbogbo wa táyà ẹni ìgbà ẹ̀kún èyí tó kù ní pé dẹ́bà mi fàmìlẹ lórí. Èmi lè lọ́rùn ká tó mọ̀ pa ìpa màmá Alábí Dìmá kọ̀mpútàráìsì ní ìṣẹ́ ìsìnà ọ́fíkà ìrìnlọ́mọ làkàtà ti bèbè fún lọ́mọ lọ́pẹ́. Àgbẹ̀ ọ̀rẹ́ lọ́wọ́ Pasuma yẹn o, orin bá ti yá ó ti yá o ìsàǹtà. Network failure ọ̀hún kan dé lára lọ. Wọ́n kàn sí lọ́rọ̀ mi. Lọ́mọ ògbà kárí. Ẹ jẹ́ kó máa yán network failure ọ̀hún kò sí à. Wọ́n kàn sí lọ́rọ̀ mi. Lọ́mọ òwúrọ̀. Olórí bá fẹ́ fọ́ àwọn àti ìmáṣà tó dáńdán. Tó fẹ́ farawé wa ṣe máa ṣàìsàn ẹ̀ẹ́dẹ́gbẹ́. Olórí bá fẹ́ fọ́ àwọn èmi àti ìmáṣà tó kán. Tó fẹ́ farawé wa ṣe máa ṣàìsàn ẹ̀ẹ́dẹ́gbẹ́. Ó tó lóun tó yàtọ̀. Bọ́bá kọrin tó máa bá bà mú o, tó fẹ́ farawé wa sì máa ṣàìsàn ẹ̀ẹ́dẹ́gbẹ́. Ìyẹn làwọn gbọ́dọ̀ tójú ọ̀gbẹ̀rì pé kó wá dẹ̀ fánù.